ọ̀rọ̀ ilé ayé yìí ogun màmá ni ó àfi kórí ẹni má padà lẹ́yìn ẹni ìyẹn nìkan la lè fi jàjà borí o ká ó fi bọ́ lọ́wọ́ ayé tójú ẹni ò ní rí màá bò. Orí mi má jẹ́ káyé pa mí dà sáìdá. Ọ̀nà wo la máa gbé gbà o? Táwọn abínú ògo tí wọn ò fi nítorí ògo pani. Ọ̀nà wo la ó gbé gbà o? Táwọn abínú ògo tọ́ ò nítorí ògo gbógun tìnìyàn láyé yìí o. Mo kíyèsí pé bùgbé ìkà láyé ibi tó ti ń torí ògo pànìyàn o, ibi tó ti ń torí ògo sọ̀nìyàn dálágànná. Ọ̀rọ̀ ayé yìí máa tójú sú ni o, àfi kó rí ènìyàn má ṣe sùn o, kó jà kó bá ní borí ọ̀tá ògo, kó jà kó bá ní borí ọ̀tá ìlara ayé le o. Ọ̀rọ̀ ilé ayé yìí ogun màmá ni o, àfi kó rí ẹni má padà lẹ́yìn ẹni ìyẹn nìkan la lè fi jàjà borí o ká ó fi bọ́ lọ́wọ́ ayé tójú ẹni ò ní rí màá bò. Orí mi má jẹ́ káyé pa mí dà sáìdá. Ta ni ká fọ̀rọ̀ lọ, ta ni ká sábà, ta ni ká fi ọ̀rọ̀ abínú ẹni sùn o. Inú níbí ni ìkọ̀kọ̀ ta ìmọ̀ wàhù láyé. Kó má fojoojúmọ́ dọ̀bálẹ̀ o, kó má fojoojúmọ́ kúnlẹ̀. Ìyẹn ò ní kán má bà tiẹ̀ jẹ́. Ẹni orí òfin fáyé mú nìkan máa ló bọ́ o. Ayé tó tó àkàmàrà o. My dear, mo máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Èmi náà lè mo ń wọṣọ tó wù mí lásìkò, mo ń jẹun tó wù mí lásìkò, mọ́tò tó bá wù mí ni mò ń gbé jáde. Olúwa mo máa dúpẹ́ o, ṣé mi náà lè. Ṣé o rí ìtòsàn yẹn? Àṣẹ Ọlọ́run ni pé kí ọkọ kó tọ́jú ìyàwó ẹ̀. Ìwọ tún wà mọ́ ni o. Yes, àmọ́ ìyàwó tí ọkọ máa tọ́jú tí ò ní mú rẹ̀. Ìwọ tún mọ̀ ni. Ìdí ni pé èmi ni mo mọ bí mo ṣe wà kó tó wọnú ilé mi. Èmi ni mo dẹ̀ mọ nǹkan tó ti ṣẹlẹ̀ ní mèremère sínú ilé ayé mi lẹ́yìn ìgbà tó wọlé tán. Sọ fún mi, kí ni ìdí náà tí mi ò ṣe ní tọ́jú ẹ̀? In fact, tí mi ò bá tọ́jú ẹ̀ Ọlọ́run lè jẹ mí yà. Ó ṣe ọkọ mi. Ṣé tí ń ṣe ọmọ kan? Ọmọ yẹn pé máa ń fẹ́ láti surprise ẹ̀. Káyọ̀ ti dé wọ̀. Èmi. A new brand car tó ẹ pé I know you like it. Bẹ́ẹ̀ má ti jẹ́ kí n bẹ̀. Car. Another one. Ọkọ mi ò ṣe gan ni. Just know that I love you. You too. I know. Ṣé wàá rí ní ètò ṣe kó tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àlékún oore àlékún àlùbáríkà.
missing your mother. I miss her every day. Each time tí bá ti rántí good times that I share together. Mo máa ń rò pé kò yẹ kó John ló kú ní àsìkò tó kú yẹ. Kì í ṣe ẹni tó yẹ kí ikú tètè pa. Daddy, mo ṣe rí pé I really love wọn gan ẹ. Ẹ wá tìgbà tí mo sì mi ti kú títí dásìkò ẹ ṣe miss wọn. Tó jẹ́ pé èmi gan kékeré mo wà gbá ẹ̀mí ìpọ́jú mọ́ wọn dáadáa. Tí sì yẹn lè ṣe miss wọn. That shows that you love her so much. Oh yes, I love her. Daddy, nǹkan kan mọ́ fẹ́ ṣe fún mi. Mo fẹ́ kó bí kú lára. Kó bí kú lára. Ṣé rí èmi wà bẹ́ẹ̀ fún mi? Àbúrò mi Bùnmi wà bẹ́ẹ̀ fún mi. Ìyàwó yín náà wà bẹ́ẹ̀ fún mi. Ṣé rí bí mi ló kì í miss mom sí mi? Èmi kan máa ń dájú kó tí mo máa fẹ́ ṣe jọ láti ṣe bí kú lára. Kò ní sí náà. It's alright. God is in control. Bàbá ó dùn mí gan. Ọlọ́run ó ká mi ṣọ̀gàn. Ọlọ́run ó dùn mí wọ́n náà gan. Bàbá ẹ wá yẹ sọmọ ẹ̀lẹ́ yẹn. Ọmọ mẹ̀lẹ́ ó dẹ̀ gùn lọ́rùn. Ẹ wá ní ká máa wò. Ẹ wá lọ náwó kiri báyẹn. Bàbá ó dùn mí gan. Pé kó jẹ yẹn. Ẹ ṣe ṣíwálẹ̀ ká display bẹ́yẹn. Bàbá ti tútù ju o. Ẹ yẹn ṣe báyìí tẹ́lẹ̀ náà. Ẹ̀yin kẹ̀. Ọkùnrin ogun ní ìnà àbá. Mo dàgbọ́ tó ṣe dọ́là. Mo kàn tó ṣe àwọn sàbẹ́ tó kó sẹ́yìn yẹn ni àbí. Ọlọ́run gbàgbé kéré mú ni wọ́n bàbá. Tó bá lọ ṣàyẹ̀ bẹ́yìn tó lọ ṣẹ́hun bí orí. Tó lọ ṣàpá bí ìtàn. Kéré mú ni wọ́n bàbá. Bàbá ó dùn mí gan. Bàbá ẹ má jẹjú ayé. Ẹ má jẹjú ayé gan, especially àwọn àtàwà lẹ́yìn yín. A ní kẹ́ pààyàn, ẹ jẹ́ ká pààyàn, ẹ ká tiẹ̀ pààyàn lu èmi rẹ́dí àti pààyàn tẹ́ bá fẹ́ pààyàn bàbá. Ẹ̀jẹ̀ mi sì tutù mo sì lè gbé bọ̀ máa pa anybody lọ. Ìgbà tó máa sọ̀rọ̀ ń sí wọn sọ támákì wọn ní ọmọ kú ìyá òwà. Wọ́n pẹ́ kí ìyá tó máa wọ ọmọ ẹ̀ tó kú. Kí ló kàn án bẹ̀? Yálà ìyá wọn. Ẹ ṣó easy láti dolórí. Kò easy. Smally. Ẹ má máa pe Smally mọ́ àjágbá ẹ máa ń ṣẹ́ mi ẹ má máa pe Smally. Ẹni Smally tó ń dẹ́rù bàgbà ẹni tó níwájú tó tún lẹ́yìn tí bá yọ tì báyìí ọ̀ lè dúró. Bàbá ẹ má pe tán o. Smally ò lẹ́nu gan. Ọmọ mi náà yìí ni ẹ. Àwọn náà jiyàn kò jiyàn. Yeah, I know you still remain loyal. Ẹ wá fẹ́ gbọ́. Ṣé rí dọ́là bó ṣe wà ẹ̀? Ohun gangan ló yẹ kí wọ́n máa pè ní Smally. Àmọ́ Smally tiẹ̀ kò dẹ́rù bàgbà. Gẹ̀ẹ́tì ẹ̀ ohun gangan ló yẹ kó máa pè ní dọ́là sẹ́mi. Lọ́la ń tẹ ojú tẹ̀mí mọ́lẹ̀. Ó kéré gan àbá. Ẹ tiẹ̀ dúró náà ṣe rò pé mi ò mọ nǹkan tí mo lè ṣe ni. Mo mọ nǹkan tí mo lè ṣe. Àmọ́ tí bá ṣẹlẹ̀ àbàjẹ́ Ọlọ́run. Èmi Jaguar. Èmi ojúmọ́ kan ẹ̀jẹ̀ kan. Ẹ̀yin náà mọ̀. Olórí. Ẹ ká ṣe kí ni fún ọ lára mi ẹ ká. No, ìwọ fọ̀rọ̀ lẹ̀ o. Ìwọ máa wòran tiẹ̀. Sórí ìwọ, ó mọ nǹkan tí mo fẹ́ ṣe. Nǹkan tí mo fẹ́ ṣe ni pé ó fẹ́ jẹ́ kó ara bíbí ẹ̀ yá náà. Kárẹ̀ yá náà kí tó wá mọ nǹkan tí mo máa ṣe. Àwọn wa gbọ́ o, máa wọlé tọ́ dọ́là lọ. Èmi á jẹ́ kó yé dọ́là yìí pé èmi gangan ní ìbẹ̀rù bójó. Jaguar ti bínú. Máa kí dọ́là láàárọ̀, máa kí lọ́sàn, máa kí lálẹ́. Máa jẹ́ kó yé. Ó dà tó máa jẹ rẹ̀. Ó dà mo bínú tán. Kí fún wa. Mo bínú tán. Bàbá jẹ́ kó mọ̀. Ó kẹ́ fẹ́ mọ̀. Dọ́là báwo ọmọ gbà o. Dọ́là báwo wọn ò bí rẹ̀. Kéré mú ni. Èmi sí dọ́là. Máa wọlé tọ́ dọ́là rọ̀là. Bàbá ó kéré gan. Máa kí láàárọ̀ là. Ó kéré gan. Bàbá ti bínú. Máa gbà pé nǹkan tó máa fi jọmọ kékeré máa kí n fi wọ̀n rárá. Daddy, ẹ fẹ́ rí fún ohun kékeré kan. Be free to talk to your father now. Ìwọ ni o fẹ́ máa ń sọ̀rọ̀ gbogbo wa fún jùpọ̀ bí ìwà tí ẹ gbé ìkọ̀kan ṣẹlẹ̀. Come on, talk to your father. Okay, Daddy. Mo need the change kékeré kan. Mo rò pé ẹ̀yin náà ni mo lè pé kẹ́lẹ́ fún mi torí kò sí ọ̀kan lọ́wọ́ mi. O ní ìdòwò. Bẹ́ẹ̀ ni, Daddy. Lọ bá tó jì náà. Lọ bá tó jì. Daddy, Dàtúnjí bíi ti báwo? Last time tí mo béèrè owó lọ́wọ́ Dàtúnjí, wọ́n fún mi náà. Ó dẹ̀ ti máa di gbogbo gbà wọ́n jù. Báyìí ká ṣe Ọlọ́run, ó ń láti jẹ́ pé nǹkan tó fẹ́ fi owó yẹn ṣe
kò jẹ́ ní o jẹ́rìí Túnjí tó bá mọ̀ pé tó fẹ́ fowó ìṣe ó jẹ́ ní nǹkan tó nídìí tó dẹ̀ wà important àfún ẹ. Daddy ṣé torí pé mo jẹ́ obìnrin ni bóyá Túnjí fi fẹ́ máa yàn mí jẹ pé àwọn wà nílé owó ẹ wo wọn kàn mú bó ṣe wù wọn ní èmi náà lẹ́tọ̀ọ́ sówó yìí náà kó fún mi lówó tí mo need. gbogbo wa la mọ̀ pé rules tó wà nílé ni pé tí anybody bá ní ìdòwò Túnjí la lọ ń bá tí mọ́mí ẹ bá ní ìdòwò Túnjí ló lọ wá tẹ́mi gan bá ní ìdòwò tó bá di kàráǹgídá Túnjí ni máa ń pè what are you talking about. lọ bá Túnjí. Daddy kò dá náà gbogbo àwọn makeup mi ló ti sọ kò sówó láti fi rà kò dá náà ó fún mi lówó wọn ní fún mi lówó á máa di pé mo lọ bá wọn sí ti láti lọ bá wọn Daddy wọn tún ní fún mi lówó yẹn náà mo ṣe wá bá yín ẹ̀yin ṣáà ní pop sí mi ẹ̀gbọ́n náà jẹ́ sí mi. nǹkan tí Túnjí gan bá ní ìdòwò fún máa account fún so don't say pé owó ẹ̀ lówó wa and of course he's your brother he's a man he's your brother he's the firstborn tó bá ti fún níjẹ̀ ní reason tó ti mọ tó fẹ́ fowó ṣe àfún ẹ̀ I trust him. Okay. All right. ọ̀nà wo la máa gbé gbà o táwọn abínú ògo tí wọn ò fi nítorí ògo pani ọ̀nà wo la ó gbé gbà o táwọn abínú ògo tán ò nítorí ògo gbógun tì níyàn láyé. mi ò rántí pé èmi pẹ̀lú ẹ discuss pé a jọ máa lọ sí ibi tí mò ń lọ ẹni so why are you here. ó tó àjọ arrange pa máa jọ jáde bó tí mo pé tí má bẹ sọnù lé òní gbọ́ ó máa tì mí dànù ni ṣùgbọ́n mo pé káà ìlú ṣàmà gbé jáde so torí bẹ́ẹ̀ mo ṣe wá dúró síbí pé àjọ ayọ̀ ní house mi bá ó yá kájọ sọ báyìí. whatever tó dẹ̀ fẹ́ bá mi sọ yẹn kò lè dúró dìgbà tí n bá dé. láyé kò lè dúró ojú tó bá rí bínibí wọlé ní làmájọ sọ. ìbílẹ̀ ni mo máa sùn náà. wọ́n ní àlejò sọ tó bá dé èyí ní làmájọ sọ àmàjọ sọ ń bíbà yín sísìn ni. okay. jọ torí Ọlọ́run ààrẹ mú kí ló dé tó jẹ́ pé tí bá fẹ́ bẹ̀rẹ̀ ẹni sìn lọ́wọ́ ẹ̀ wọ́n máa rí fáàmì sí Túnjí fún kíni. ìyá Bùnmi ọmọ ẹni Túnjí náà. ọmọ mi ni Túnjí ọmọ mi ò kì í ṣe Túnjí ò Bùnmi lọ́mọ mi o kò get that into your skull dáadáa lẹ́nìí kò bá gbọ́ ọmọ mi ò kì í ṣe Túnjí o Bùnmi lórúkọ ọmọ mi jẹ́ sọ fún ẹ. Bùnmi lọ́mọ ẹ. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ìwọ ló ṣe ń jẹ́ kí gbogbo ayé mọ̀ sí pé Túnjí ò kì í ṣe ọmọ ẹ but láti ìgbà pípẹ́ ni arrangement ti wà pé tí o bá nídìí nǹkan o máa ń rí Túnjí dẹ̀ máa ń fún ẹ whatever you need so why tó fẹ́ tó wá ń react lénìí. kò ṣeé ṣe mọ́ ni mo sọ yẹn tábà ní eégún ilé ọbẹ̀ ni máa jó tó bá ní kò jó mọ́ kò sálàgbà tó máa mú ni sí. well since tí a ti agree pé eégún bàbá ẹ̀ máa jó bẹ́tà kí eégún bàbá ẹ̀ máa jó. kò lè jó lọ kò lè jó mọ́ rẹ̀ mú mo sọ fún ẹ láti ẹnu ẹ̀ nílọ èmi àti Túnjí mi lè gbá nìtì lọ́wọ́ Túnjí mọ́ tí wọ́n fẹ́ gbá nìtì ọwọ́ ẹ̀ ni mo ti máa gbàdé sọ fún ẹ bẹ́ẹ̀ mo sọ. kí n bá dé àmà discuss. láyé kò lè ṣeé ṣe o èmi la máa jọ sọ o. good enough ibi tí mò ń lọ yìí wà so important do you know. máa nìṣẹ́ ọmọ àjọ lọ ni. see there is nothing you can do to stop that arrangement tó ti wà ńlẹ̀ nìyẹn anything you need gbà lọ́wọ́ Túnjí it remains like that. láíláí I cannot do that màá máa gbowó lọ́wọ́ ẹ̀ níṣẹ́ lọ́wọ́ Túnjí láíláí ó gbọ́ bẹ̀rẹ̀ fọ́ọ̀dì. máa nìṣó ajẹ́ máa lọ sọ ni. ọkọ̀ràn kí ló ń ṣẹlẹ̀. mo ní ìjọ ṣàkíyèsí pé Fágùsì ó ti rálé sí Mushin. ọjọ́ òun fíbọ̀ ìbọn ṣe kiri ó ṣe ìràlẹ̀ sáyé gúnlẹ̀. báwọn ọbọ ẹsẹ ń gẹ̀ẹ́tì tọ́ ẹ ti wá ṣe mistake ṣé o rẹ pé Lion Messi náà ti nílé ní ọgbà ń bíbá. ọmọ tó gbà. lọ́gbà ń tiẹ̀ Agége ló rà lé sí i nípẹ̀rẹ̀ ọba ọ̀sán àwọn tèmi ló já mi sí o John Eva irọ́ o. ló túbú àbí. bẹ́ẹ̀ ni ìyẹn bad. ẹ bò tí ẹ má bínú o báwo làwọn gáìsì ṣe mọ̀ ẹ́ pé ilé ṣíìpù ní Nàìjíríà ó gbọ̀pọ̀. wọ́n gọ́gùn ẹ̀ ni. ọkọ̀ràn gbàgbé wọ́n gọ̀gùn ẹ̀ ni. wọ́n gọ́gùn. sọpọ́lọ̀ ọ̀dọ́ kí wá ló ṣe àṣẹ wíńgà tóun náà lè wà ara lé sí Lagos Island. ìyẹn kẹ ìyẹn ń bá láyé fọwọ́ tì. dọ́là ìwọ àtọwọ́ bọ́ ìṣẹ̀ ẹ lọ́ọ́ tẹ́jú mi mọ́lẹ̀ èmi gbé ọmọ wá sí patí èyí lọ́ọ́ yẹ̀yẹ̀ ọmọ torí pé mi jáde lọ kí tó padà dé ẹ ti fún màkì lọ́rùn ìwọ dọ́là wàá sọ́gbó ṣerú ẹ̀ mọ́ lọ. má bínú alákọ̀wé ayé fara burúkú balẹ̀ kó tó gbowó ẹ ṣe wó tó òró ń bí báyìí ẹ tiẹ̀ dúró náà tí èèyàn bá wá yáwó ní báǹkì yín tó bá jẹ yín gbèsè sọ́sọ́ fún yín pé bíbá ilé èèyàn ti máa ń pariwo bíbá ká tó bá ipò lórí burúkú ni gbogbo yín ṣẹ́yìn òmóríta tẹ̀ wáyé oríta ọmọ kú yóò béèrè ẹ lélẹ̀. no nonsense. oríta látọ̀fẹ́ tí ò jọra wọn ló ń pè bíbá yìí. ọkọ mú sọlọ́dì ní pé tán. ọkọ sọmọ ẹ̀tọ́ máa sọ̀rọ̀. kí ló ṣe ẹ. sọmọ ẹ̀tọ́ máa sọ̀rọ̀. ọ̀pá apá ẹ̀ta ní
ni wọ́n. Jọ́ mo ṣọmọ ẹni tó wá sọ. Wà á ta ló jà kú apá wájú ọmọ kú yàrá ta ló jà ọmọ pé níwájú ọmọ pààyàn. Èmi jagun. A ní ọ̀pá pààyàn. Òní sí ọ̀rọ̀ ìjẹ́ ayé òní ìwọ. Tó bá sọ ẹ̀ṣọ́ rẹ̀ sọ̀rọ̀ wà á bá a lọ wá. Ibi bá yóò ṣe Liverpool tó fi ró tó wẹ̀lì mọ́ di o. Mo sọ fún oníṣòro ìwọ máa pa ẹni èmi. Ó ti lọ tógi o sí òun tó náà mọ o òun kó náà mọ gan òun tógi sí o. Ọmọ gbàgbé mi tí mo wọlé onílé tí mo sọdá woro mo wọ dẹdẹ ọlọdẹdẹ wọn jẹ èèyàn mọ ọmọ tó bá tún wá lẹ́ẹ̀kan sí òní wá mọ Ọlọ́run ọba wà kí ló ṣe ìyá ẹ ṣọlẹ ìwé ìbàjẹ́ bí apalọ ni ṣó bẹ́ẹ̀ rántí ni. àlọ́ ẹ fẹ̀fẹ̀lẹ̀ wá tí òun ti ṣokòdú sápò ni àbúlẹ̀ bá mọ́ wọ́n ní kó káyé jẹ́ orí kò yẹ wá mi wá tọ́ tí ń báyìí o ṣe mo jọ́lọ́ tí lójú ẹ̀ ni mo wá pàfọ́ọ̀mù ni o. òun wá pàfọ́ọ̀mù magician ni mẹ́fìlẹ̀ wo bíbá tó bá yẹ pé wọ magician ni ó yẹ kó lè jẹ go. bàbá síbi ẹ̀jẹ̀ pàfọ́ọ̀mù náà. ó lè jẹ go. ẹ farabalẹ̀ ẹ má yẹ kó yàrá yín lẹ́nu Skboys ló ń kí fine boy looking sexy yá yín má ṣàyè yín bẹ ipò tó lẹ́ẹ̀kọ̀kan minus ni minus man máa fọ ẹ tó tọ́ fún pé ẹ má gbà lẹ́ẹ̀kọ̀kan. ẹ wo ẹ má bàa jà pàtà ṣẹ́rí ọmọ tẹ̀ ń wo yìí bó ṣe wà ó gùdù gan o bí irun tó aláìpẹ́ kì í sábà wo TV ni òun náà máa ń ṣe advert bó ṣe wà ó mọ máàsì bíi wèrè bóyá dàbí wèrè tẹ̀ ń wo yìí Ọlọ́run ọba ó dàpẹ́ fẹ́ sórí burúkú. Èmi small èèyàn pọ́ìsì tó dẹ́rù bá ńláńlá wá ọ̀ọ́ni ọ̀gbẹ́ni fọ́ọ̀rù lẹ́jọ́ kí ni gan ẹ wọ́n nítumọ̀. wo bí ibà ìṣòro mọ̀kọ́ tó ń dùn mí fún ẹ ṣé bóyá fún àyìn inú ẹ ò dùn. ọ̀gbẹ́ni fọ́ọ̀rù lẹ́jọ́ bọ́lá sílẹ̀ jọ. kí ló máa ń pa àwọn ọmọ tó máa ń fún àyìn lóyìnbó yẹn náà. ṣé inú ẹ má wọrí ti ẹ filẹ̀ ẹ dáadáa mi. ayé ò dẹ̀ ní dá èmi wá ọmọ bí ẹ̀rẹ̀ kò tún tra ẹ̀. orò bàbá o orò bàbá ò jẹ́bu rẹ̀ orò ń bínú o ó dàbí pé o fẹ́ kó sọ̀kò burúkú sílé yín orò bàbá. ẹ wá bẹ ṣe pọ̀ tó iná ta ló lórí. àwọn olùwà ń bá tó ń pọ̀ àwọn ìṣe. olórí ìwọ àánú ẹ̀ ò tiẹ̀ ṣe mí mo rò pé ìyá bímọ tó pọ̀ gan ó ti yẹ ẹ̀ ẹ̀ àṣà jẹ́ kí n fèsì ọ̀gá ẹ̀. yàrá ìyá ẹ̀ mi ò bò mo kó ya ìjà wọn tó tẹ̀ nọ́mbà 1 ò sí bẹ́ẹ̀. kí ló fẹ́ ṣe kí ló fẹ́ ṣe. ọ̀rọ̀ ayé Ọlọ́run tó bá kọ́ yẹ́rọ̀ nípa jà máa ní káwọn tèmi kọ́ ṣe kí n kọ́ bójú ya ẹ̀ jẹ́. wọ́n kàrò máa tẹ́jú ẹ̀ mọ́lẹ̀. dọ́là má pariwo má stress ara ẹ̀ o má ẹ̀kọ́ rí ọmọ fún ẹ o agbọ̀ ẹ̀ ń dùn o àwọn alálùbáríkà ló ń pè ṣé wàá gbé. o sí bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀. báwo tiẹ̀ tó sọ̀rọ̀ pé wọ́n ti gbé. ilé ẹ̀ṣẹ́ mọ̀ fi àlùbáríkà gbogbo àgbàdo nọ́mbà 1 kò sọmọ náà gbogbo àgbàdo. mo rí ẹ̀ńpẹ̀ mo wà lórí àwọn bá mi kí ló ṣẹlẹ̀. irú dọ́là jẹ́ kó máa yé wọn yín pé àwọn oníṣàngó wà ń bíbá yọ́bẹ̀ tún náà lẹ̀. wèrè kan ló pe rẹ ní bẹ́ńkì àbí jaguar àbí kí ló pe ìyá ẹ̀ mi ò tẹ̀ mórúkọ tó ti yàrá yà ń jẹ́ kọ́ tẹ lọ pé àwọn ọmọ ẹgbẹ́rẹ́ wa bá mi pé kí ló ti yẹ olóhùn mi rántí. jaguar tó lò mọ́ máa sọ ni tó ti pa kí sẹ́yìn. kọ́ wa bá mi lápá. kò sí wèrè ẹ̀ṣẹ́ mọ́ fi kò jẹ́ sí kò béwu dé màá sọ tiẹ̀ fún ara mi. kò ní ìdíkẹ́ṣẹ̀ wá ẹ̀ṣẹ́ ti pọ̀ jù. kò sí wèrè ó kéré gan ó ti yé kò sí wèrè. kó ṣe àmà mi kọ́ dúró àwọn wà ń lé. pé kọ́kàn tẹ kókó kájà wá bá mi kò sí wèrè ṣàlùbáríkà tó bá ṣe máa jẹ ẹ má gbórí wọlé mo lè sọ tiẹ̀ fún ara mi. wá tó yún rí má máa kẹ̀yìn sáyé mọ́ jẹ́ ká yé wojú ẹ̀ wèrè súnmọ́ bíbá ìwó bí tọ́lọ́wọ́ ṣọ̀ṣọ̀ǹgó àwọn òórùn ẹ̀ eléyìí ọjọ́jọ́ valentine ọlọ́pẹ̀rẹ́ ẹ kí ló ṣẹlẹ̀ fún ẹ nílé ayé ẹ tí wàá fi kú tí wàá fi gbẹ́mí mi tí wàá fi bù ẹ sí má ti bá mi tra irú ẹ mọ́ ọlọ́pàá bá mi dọ́rọ̀ ẹ wò wàá gbà. ọlọ́jà kan náà náà kò sọ́mọ náà nígboro ayé tó lè bẹ́ mi kà kò sọ́mọ náà ẹ̀kọ́ tó wà lọ́wọ́ tèmi ò lè jẹ́ kò sọ́mọ náà níwájú èmi jẹ́ àgbà níwájú èmi jẹ́ àgbà kí ló dé tí jẹ́ àgbà ẹ̀ṣọ́ wa gbà wọ́n dání ẹ̀ṣọ́ wa ọjà but máa try ni o máa wà dára Rashidi lóhùn Rashidi ń tọrọ ẹ̀ ó pè mí ọmọ jẹ́ pé ebi kò sòwò lẹ́ṣà ọ̀rọ̀ ń fọ̀ sára ẹ̀ náà ni máa pè ṣá máa dẹ́ pè wọ́n náà. ẹ̀gbọ́n jẹ́ kí mi náà jọ ẹ̀. try ẹ̀gbọ́n mi bí ìbàdàn jókòó sí. ṣé kí n lọ gbé àmì mọ́ bedroom ni. alẹ́ pink. tí mò ń pink tàyẹ́ kí ni tiẹ̀ pẹ̀lú àwọn tí mò ń pink ó lè ṣọgbà ẹ̀.
ẹ̀gùn mi ìwọ tí ìwẹ̀ tó ń tó. iyọ̀. àkì máa ń ṣe yọ̀ ó ní ọ̀rọ̀ yìí kí kò sí fẹ́ báyìí sí. fẹ́ sọ fún yín pé mo ní di change kékeré kan. ìdáwọ́ mọ̀ pé mo mọ̀ pé kì í parọ́ change yẹn gan-an kí àti kí ló fẹ́ lò fún. mo fẹ́ fún boyfriend mi ẹ mọ̀ tèmi náà tèmi. ẹ mọ̀ tèmi. gbọ́ rí ẹrú àmọ́ ẹnì kankan wálé ìdí tó ń jẹ tèmi mọ́ àbí tí mọ́mì mọ́ àbí tí dáàdì mọ́ so ó ti fẹ́ máa parọ́ lóyìn yẹn sọ̀rọ̀ straight mi ò mọ ẹni tó ń jẹ́ bẹ́ẹ̀ tèmi kí ló ń jẹ́ bẹ́ẹ̀. tèmi Emmanuel tèmi Emmanuel bóyá ẹ mọ̀ sí tèmi Emmanuel. a ní kó sọ mí mi ò mọ ẹni tó ń jẹ́ bẹ́ẹ̀ sẹ́. olónídìílé tó fẹ́ fi gbà lónídìíwó tó fi gbà lé ọ̀hún ò pé. dúró boyfriend ẹ tèmi onídìíwó fẹ́ fi gbà lé jẹ́ ká tiẹ̀ wò ó boyfriend tí ó sẹ́ni tó mọ̀ ní ìwọ nìkan ló mọ̀ ó wá fẹ́ gbowó lọ́wọ́ tèmi lọ fún boyfriend yẹ kó fi gbalé ládùúrú lecture tí mo ti fún ẹ no kò make any sense now ok tèmi fẹ́ gbọ́n ṣùgbọ́n ká èmi mọ́lé kò lè rí ajẹ́kó yé tèmi pé àwa ní ìdílé tiwa strict gan kí wọ́n tó lè gbé wa mọ́ra ó máa ń pẹ́ àkànṣeré mi yìí mo kó ìwà àtà mo dẹ̀ mọ̀ bó ṣe ń lọ mo bá àwọn èèyàn tó lọ́pọlọ tó lọ́gbọ́n àjọṣepọ̀ so tó kó tó lè gẹ́tì mi ó máa try gan tó bá fẹ́ gbówó mi gan yàtọ̀ sí pé mo ti wá study ẹ̀ ń sì torí pé tó bá fẹ́ pààrọ̀ mi mo fẹ́ gbówó mi màá ní láti mọ bó ṣe fẹ́ lówó yẹn gangan that is it. ẹ̀gbọ́n mi kí ló máa ń ṣe yín náà kí ló máa ń ṣe yín tó ẹgbẹ́ ó ṣe ní yín lára báyìí bí kẹ́ ẹ fún mi ní owó ẹlẹ́ẹ̀lẹ̀ fún mi àdèmọ̀kọ́ tẹ̀yìn náà fowó ṣe ìjọ 1 million ìjọ 2 million ìjọ 500,000 àmọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń gbà fáwọn girlfriend yín nìyẹn kí ló dé ṣe wá dé fún mi lówó tí mo béèrè lọ́wọ́ yín kí ló dé lè fún mi lówó tí mo béèrè lọ́wọ́ yín àdèmọ̀kọ́ tẹ̀ fowó ṣe àmọ̀ pé ẹ̀yìn náà lè máa gbé 2 sọ̀m lè máa gbé 3 sọ̀m pẹ̀lú obìnrin méjì mẹ́ta lè máa gbé ọ̀sẹ̀ gbẹ̀ lè máa lóyún àpìyàpù ẹ máa ń sọ fún yín pé kẹ́ fún mi lówó alẹ́ lè fún mi ẹ máa fún mi lówó yẹn ni ẹ máa fún mi ní tẹ́gbọ́n ṣe bí náà ṣe bí èmi náà kí ló dé ẹni máa náwó ẹ máa náwó ẹ máa náwó ṣé ilẹ̀ nìyẹn àbẹ́fẹ́ kó lọ sọ́run ṣé fẹ́ kó lọ sọ́run ni kí ló dé. Bùnmi ó dàbí àlá lójú ṣé ó wà níwájú mi tó wá ń pariwo tó yẹn tó ń sọ fún mi pé wọ́n pè mí ní Mr. Tucson. nígbà náà wà kan tí wàá sọ fún yín kan tí wàá sọ fún yín kan. Are you mad? ó yá wèrè ni. ẹni mo yá wèrè kò ní yẹ fún nǹkan tó sọ yìí bẹ́ẹ̀ mo sọ fún ẹ kò ní yẹ fún nǹkan tó sọ yẹn ṣé tí o bá rí wèrè ṣó lè dúró ṣé ọmọ tèmi ló sọ pé ṣé ó mad gbogbo fúnra orí ẹ ò pé orí ẹ o ti craze. But ẹni sọ̀rọ̀ ẹ jẹ́ ká jọ iron it out mọ̀ kó tá jọ ń drag ẹ̀kọ́ tí ẹ wà ẹni bẹ̀rẹ̀ sí ní sọ pé mo sọ pé ó yá wèrè. gbẹ́dẹ̀ sàn kí lè bá máa pò kí wọ́n gbé máa sọ fún mi pé orí ẹ̀ dàrú pé ó ti yá wèrè ìwọ fúnra òun síwín. òye yìí ni màá ń láyé bó ṣe bí bó ṣe gbé mi náà bó ti yàtọ̀ wà bẹ́ẹ̀ Túnjí lè mi lówó ṣé máa gbóòtọ̀ ọ̀rọ̀ ọkùnrin ni mí obìnrin lò ó máa jẹ́ sọ́nà èmi. ọmọ mi ẹgbẹ́ ẹ̀rọ burúkú lẹ́nu wèrè ó ní orí ilé mi. máa rí mi ìnú ẹbí ó máa jẹ́ sọ́nà èmi. ọ̀rọ̀ kò fẹ́ dà fún ẹ àwọn olùbá sọ yẹn ṣé mi ló dúró tó ọkọ̀ ṣé mi ló bá sọ ọ sọdún ní ẹ̀jẹ̀ jẹ́ ó ti dà sí. Yes. ó gbọ́ ọmọ mi létí. mo gbà ní etí ṣe bá burú mi ẹ̀yin gbọ́ mi létí mi ò dé lè dá padà fún yín mo dẹ̀ ní bóun ló kọ́ sí pàtí tẹ fún mi mo ṣe gbà létí. ọmọ ọlọ́mọ náà rí èrò ó ti yàrá ẹ̀ ọlọ́mọ tí ẹ o pàmò tí ẹ o. kí ló ṣẹlẹ̀ kí ló happen kí ló wọ̀ sọ́kè àgbẹ̀ ń dún látàárọ̀ o pé kí ló dé mo ti sọ fún ẹ má máa gara tán o lè ń gara wọn à ṣe báyìí gbàgbó ẹ ó ké báwo ló ṣe fẹ́ wọlé fáwọn tó bá gbàgbó. wo bí báyìí wo bí dákẹ́dákẹ́ irú rọ́bìṣì wo nìyẹn náà sórí bóyá wà yìí mo mọ reason tí ò fi gbé aago àwa lámọ̀dí tó fi gba aago ọmọ wa ṣé àwa nínú wọn ni àwa nínú ẹni tó máa sọ pé wà orí ilẹ̀ yìí má débẹ̀ bíbá ẹni kò gbà wọlé tó bá rólé àmọ́bí táwa lè gbà wọbẹ̀ ṣó ti yé
gbàgbé bóyá ìṣẹ̀lẹ̀ ó mẹ́gbẹ́ Ibrahim gan náà pop ni tó bá tọwọ́ bá pò lásán bá ìyá kan tó máa mú ni pop wà lọ́wọ́ ẹ̀ àfi bí gbàgbé pé bóyá ibi rẹ̀ ṣe race cross a máa lọ torí bọ́ a máa lọ forí làkúfọ̀ a máa wọnú sáìtì lọ a máa wọnú sáìtì bọ̀ àdéhùn tó bá gbé bìtìrì yìí dé owó tó máa ń dẹ́rù bàyàn wà wá mú àwa sọ́dà papin. ọ̀rẹ́ fìyẹn lẹ̀ ó dẹ̀ ń sọ̀rọ̀ bí pé mi ò tẹ̀lé ìwọ sáìtì mo ń wọ sáìtì nǹkan tọ́lá sọ̀rọ̀. ẹ gbà mí o sáìtì orí burúkú wo ló lọ ẹ máa má bínú sáìtì òṣìwò ló tẹ̀lé wa lọ irú sáìtì òfowó ló lọ ṣé sáìtì ọlọ́ṣẹ́ àwọn kéékèèké tó wà lẹ́gbẹ̀ẹ́ títì ilé tó sẹ́ni tó máa di sọ́ọ̀pù wá ń bẹ̀ tó máa ń tẹ̀lé wa tó kò máa dúró wọ́n àtógun bá ṣẹlẹ̀ ṣó lè dúró ni òpó mẹ́sàn-án ò ní kà. ọkọ̀ràn má da ìgẹ̀ ló ń jàre kí lóbìnrin mọ́ ó ti yẹ ìyá mi fẹ́ gbé ẹ̀sìkòtì ni ẹ̀sìkòtì ó proud gan ó ti yẹ wọ́n máa fọ́ owó olórun ló máa fi lọ wá tó bá tó kọ́kọ́ mú wa lára ọkọ ó ti yẹ tàti gbà lọ́wọ́ ẹ̀ mo ní kó mọ́ márùn wa ó fẹ́ máa lọ sọ́wọ́ méjì àbọ̀ ìmọ̀lẹ̀ kó wèrè jẹ ó ti yẹ wọn ná búrẹ́dì ó ti yẹ àpáàtì òṣì ọgbà wèrè tó bá ti lè sanwó márùn yẹn kò ṣàmọ̀ kò di iṣẹ́ mu kò sí wèrè. ó dà ya máa bá anybody ìjọba láti máa wọ floor ìjọba láti máa wọ àgbò tó yẹ fẹ́ ṣe fàájì bí ṣe wà yìí o fẹ́ ṣe fàájì o. sórí bó ṣe wà yìí èmi mú ẹ dáadáa agbo yìí náà ni. bẹ́ẹ̀ ti ẹ rí mo ti mọ̀ agbo iṣá ó yá owó tá a máa ná lágbo wà lẹ̀ ìyẹn tún kọ́. àmọ́ ẹ ti sọ̀rọ̀ kékeré kan jọ gbá àlàyé fẹ́ dá agbo yìí náà ọ̀rọ̀ ẹ dẹ̀ yẹra ẹ o ó mọ̀ pé igẹ̀ nìyẹn tó bá ti ru ọbẹ̀ ó máa gbára dúró fún kọ́sítọ́mà náà dẹ̀ bá ṣe kíni ó máa ṣe dáadáa yóò ti yí ọmọ ẹgbẹ́ bá ti wọlé báyìí online sọ yìí náà ni wọ́n nìkan lọ́ fẹ́ wò. mi gẹ̀ ó lè rí kó má larí mọ́ ọ sọ fọmọ tí ò gbọ́ràn yàrá ìyá. igẹ̀ yóò ṣáà ní pa wa oro kí ni. oro wo bí báyìí má lọ dún yànmùyànmù òfò kan lóru o ara lè sùn o kò fìyẹn lẹ o lẹ sápá o. oro má sọkò. oro má sọkò. ọ̀gbẹ́ni kí ló hápùn mo ní dọ́là lóhùn ò sọ̀rọ̀ lẹ́nìí tó fẹ́ bá ẹ sọ̀rọ̀ ẹ̀ kó lè fẹ́ bá ẹ sọ̀rọ̀ nìyẹn wàá dẹ̀ ṣe kí wàá dẹ̀ sùn ajá ló yàgò ṣáájọ lórí burúkú lè ṣe aláya ẹ. ta ló wà bẹ́ẹ̀. fàtà ìyẹn. fàtà ìkẹ kò sí má tó tẹ̀ ẹ̀yin tí mo jẹ́ expert kọ́ rẹ báyìí gan-an kọ́lá ss gbogbo ìyá náà orí ẹ̀ wà ń bẹ̀rẹ̀ wá náà ni. lórí burúkú akágọ́ọ̀mù olóhùn olówó ìlówó rí olóṣì. èyí dá fún fàtà àwọn wòrì kí ló dé kí ló ṣẹlẹ̀ gangan kí ló ṣẹlẹ̀. bá ti rí wèrè kí ló ṣe tó gbọ̀n wá bí i bá ti bí i olè ṣe tó gbọ̀n tó gbọ̀n. ájú ẹni tó máa ra ilé bá bílí kò ní ẹ kí ló dé kí ló wá kí ló ṣẹlẹ̀. wọn náà sọ̀rọ̀ yé ṣe. ọ̀rọ̀ kí ló dé kí ló gbọ́ sáré kí ló wá rẹ̀ kí ló dé kí ló fẹ́ kí ló ṣẹlẹ̀ gangan kí ló dé. igẹ̀. fọlọ́ burúkú lẹ̀ kò sí lọ́jọ́ ẹ̀rọ tó máa gbọ̀n wèrè báwo ló ń lọ sọ̀rọ̀ fáwa. wo má bínú o ṣé kò tó débi ìbàwọ̀ ń bínú bọ̀ ni ó bínú kí ló wá ṣe tó wá wú lẹ́nu báyìí. má wú lẹ́nu báwo kò dá ẹ. orí yóò pè súnmọ́ bí jọ. báwo ṣe bí ọmọ ọdún mẹ́rin kí ló ṣí ẹ. ẹ filẹ̀ ẹ jẹ́ nǹkan tó àpá ẹ lọ. àbí bọ́ǹbù ló gbé wá bí ni. ó ló bá ń tẹ́ ni o máa ń lo gbànú búrẹ́dì máa bẹ́ẹ̀ ta tẹ̀lẹ̀ àbáwọ̀ wáyé lo gbànú owó báyìí. bẹ́ẹ̀tì ní tòótọ́ aláwọ̀ ẹkùn lélẹ́yìí kìnìún ti gba wájú lẹ́yìn kọjá rí kó pààyàn gbọ́dọ̀ ti wá aláwọ̀ ẹkùn tó wá fi ṣe bẹ́ẹ̀tì. ta ló ní mọ́tò yìí. ó ra mọ́tò àbọ̀báyọ̀ wá títí ẹ gangan dúró má bínú ṣé bàbá ẹ lo mọ́tò kan tó kù. bàbá mi ò tí kú àwọn mọ́tò wọn. ẹ̀bọ̀ tí àwọn ò ní mọ́tò ìwọ ló lé léyìí ó máa fi ń gbé wọn jáde ni wọ́n lo wíṣíà. lára wọ́n wà òkè. wọn ò fi spring rìn lára mọ́tò bàbá ẹ̀ náà lélẹ̀. ta ló péré tó ń gbìn. dọ́là mo béèrè. olórí ibu ni ìwọ ládùúrú títí yẹ owó ló ní yìí jù lágbàáyé sọ. pounds ìwọ ò béèrè pounds ó ṣe jẹ́ dọ́là ló wá béèrè ló yan láàyò. dọ́là tó bá rí. lè ra ṣì rè wo dọ́là tó ń béèrè rí. dọ́là wọn béèrè ẹ. àwọn ò kì í ṣe dọ́là. dọ́là ó wà ní. gbọ́ mọ dọ́là.
dá dọ́là mọ̀. ó dá dọ́là mọ̀ ó dá mọ̀ tó bá rí. rárá pé ó mọ̀. ok báwo lè mọ̀ ibo ló ti mọ̀. rárá ọjọ́ kan tí mò ń bọ̀ tí mo wá rí yín tẹ̀ ń. lóru àbí alọ́rọ́ọ̀bù lóru. rárá kì í ṣe lóru. ìgbà wo ni. lọ́sàn-án. ọ̀sán la lọ́rọ́ọ̀bù. rárá mi ì sọ pé lọ́rọ́ọ̀bù. kí la lọ ṣe. ẹ̀kan ń bọ̀ ní gbogbo yín mo wá bèèrè ẹnìkan pé mo láìkì bí ẹ ṣe wà papọ̀ gbogbo yín ṣe ń ṣe ẹni ẹ ló wá ṣàlàyé gbogbo orúkọ yín fún mi. mo sọ bó ṣe rí. àmú mórúkọ tẹ̀yìn gan. kí lórúkọ mi. ọkàn sólòdì. olórí burúkú morúkọ mi o kọ́lọ̀ jẹ́ ń pẹ́ láyé o. àmín àmín. ayọ̀jọ́ ẹ má pa mi lóru o mélòó lára mi ò rárá gbà sí o. mo mórúkọ tí wọ́n gan Ìgẹ̀. èmi Ìgẹ̀ olórí kó bá tún dárúkọ mi olóyè dàbí wíìzì dìgàdì. ó yá náwó sí dọ́là ni. jẹbúrẹ. sórí olórí burúkú ni ẹ o ti ń jẹ́ kóró ń bínú ṣé orò jáde lọ́sàn-án lójú títí ẹ rí òru lóró ń jáde ọ̀rọ̀ tó sọ ẹ ló fà tó rò fi ń ké orò má yẹ̀yẹ́ ara ẹ o gbọ́dọ̀ jáde lọ́sàn-án àwọn obìnrin á wù ẹ ọmọ kékeré gan àtàṣírí ẹ ta sórí ọpọ́n rẹ lé òru ló ní agbára ọ̀sán ò ní yìí. ok o mọ tẹ́lẹ̀ o wà ń paparazzi àbí you dey mad. ọmọ mi tẹ́lẹ̀ ò ń dìbò àbí pápá máa pa ayá ẹ̀ ni wà kí ló gbẹ́nu ẹ̀ náà ayé orí inú orí ẹ̀ ni ẹ sọ fún mi kí ló gbẹ́nu ẹ̀. ẹ̀yin ayé ẹ wo Ìgẹ̀ ráyé mi léde àwọn èèyàn tó bá fẹ́ pàwọn fọlá dọ́là tọrọ lọ́wọ́ mi kọ́ wọlé dé pẹ̀lú six ló fẹ́ dàbí dọ́là yìí ó yà gbá yìí ọmọ ayé ó yà ó ti dàbí dọ́là ó dẹ̀ ti rí dọ́là yẹn ayé ẹ ti dà ó ti yẹ. ṣé ọmọọṣẹ́ tà ń ṣe bí. wọ́n kàn ní máa ń ṣe fàájì bí bẹ́ẹ̀ kọ́ máa wà bẹ́ẹ̀ máa ṣe fàájì. láìpẹ́ wọn náà rántí mú un lé wá wò ó pé àwọn kò ní iṣẹ́ kásùnkàjẹ́ enterprises. rárá mo lè máa gbá bí lọ sọ́fíìsì. ó tún lọ sọ́fíìsì. mo máa lọ sọ́fíìsì. iṣẹ́ wo ni ò ń ṣe gan-an. business náà ni. ọ̀dẹ̀ ń bẹ́ẹ̀ ṣe. bẹ́ẹ̀ni. àwọn èèyàn dẹ̀ ń gbà ẹ̀. mi lẹ́mdì. ó lẹ́mdì. ìwọ ni. wàá ṣeré ọmọ ayé bá mú kọ́kọ́rọ́ mọ́tò yẹn lọ wàá ṣeré orí akọ́kè Ìgẹ̀ ọmọ ayé wa ti dà. ẹ jẹ́ mọ́ ọdún máa ṣẹlẹ̀ jókòó báyìí. wàá jókòó. kó kàn fi alómọ kó fi bẹ̀rẹ̀. owó dọ́là yìí wá ṣeré owó dọ́là ilé ọmọ ayé. àgbàlagbà. èmi gan mi payá bá tẹ̀lé àdúgbò mi ṣe sábà bá bí náà ó dẹ̀ tọ́jú mi mú mi mọ́ra èmi gan dọmọ gbòòrò kan fún bó jẹ́ nìyẹn bàbá yẹn ká gbà wọn ra ká mú wọn lẹ̀ kó gan máa lóńdó kó fagbó lọ kó dẹ̀ ìrìn ajé tó a lè bàbá. welcome dance fún aláwọ̀ a máa ṣe bẹ́ẹ̀ mú kó tó kí ló ṣe jẹ́. ilé ayé yìí ogun màmá ni ó àfikún rí ẹni má padà lẹ́yìn ẹni ìyẹn nìkan la lè fi jàjà borí o a ó fi bọ́ lọ́wọ́ ayé. Dídá lẹ̀sọ̀. Ṣó yẹ kí wọ́n máa sùn? Ṣó yẹ kí wọ́n máa sùn? Irú àwọn àkókò yìí. Bí o lè ti wá. Olẹ́ńdó mú débi ni. Wọ́n sọ fún ẹ pé lálálẹ́ Friday ó níbi tó máa ń wà ní. Lákòókò ìwọ ń sùn. Aláìdìde lẹ́jọ́. ìwọ ń sùn lórí ìta ìyàkú ọmọjèrè. Oro ẹ filẹ̀ ọmọ yín náà ni àríbáwò èsì òsèmù dídé ewé káwọn dáadé ẹ jókòó jẹ. Wá a ṣe kọ́là báyìí tẹ̀ láwa ò lóòótọ́ ẹlẹ́jẹ̀ làwa àmọ́ ọ́sùlà gidi ṣáàmù. dọ́là jẹ́ ká máa bá àwọn ìwí o ká máa bá wọn wí o ká máa bá sọ̀rọ̀. finance ọmọ mi àdàgbà. gbogbo táyé ò ní bàjẹ́ já máa lọ ẹjẹ aláyé. bóyá dúró bẹ́ẹ̀ di orí àbá. Oro. Yànmùyànmù. Oro. ọ bó ṣe káwọ́ sókè. ọ bó ṣe káwọ́ sẹ́yìn. agbára ni òbó ń tẹ̀lé lẹ́yìn. ṣé nọ́ọ̀mà kò lè ra ọmọ àwọn ti gbọ́. ẹ fi ilẹ̀ ọmọ wa náà ní ẹ ṣáàrì gbogbo táyé ò ní bàjẹ́. já lọ. Oro. ẹlẹ́jẹ̀ dẹ̀ ló máa rí. ọ̀nà wo la máa gbé gbà o táwọn abínú ògo tí wọn ò fi nítorí ògo pani
ọ̀nà wo la ó gbé gbà o táwọn abínú ògo tọ́wọ́ nítorí ògo gbógun tì níyàn láyé. My boy is missing. Ọmọ mi kú, ó sàn ju ọmọ mi lọ lọ. Where is my boy? God. Ààrẹ níbo ló fi gbàgbọ́ ẹ̀ sí? No, níbo ló fi gbàgbọ́ ẹ̀ sí? We have to keep your faith. Faith? Yes. Faith ni kò mọ̀ sọnù 3 months. Kamari, you're talking about ìgbàgbọ́ ńgbà tá a rọmọ lóṣù mẹ́ta. Ààrẹ mú ní sùúrù o, ní sùúrù. Ìrètí gbígbé a máa mọ́kàn ṣàárẹ̀ o, please. I know, but oṣù mẹ́ta péré ṣe lè léyìí. Àríyàn tẹ́ pé ó lọ lóṣù mẹ́fà, ọdún kan, ọdún méjì mẹ́ta, tó dẹ̀ máa padà wá sílé. Kí ni èmi mọ̀ tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí láàrin oṣù mẹ́ta? Anything can happen. I want to see my boy. Sùúrù, coming back to this house. Wọ́n ní sùúrù, sórí ẹsẹ̀ tójú tó fi rìn kúrò nílé ló tún máa fi rìn padà. Àkórìn padà. Ó máa rìn padà. Ó rìn padà o. Oh my God, ó máa rìn padà. Ẹgbẹ́rún ló àṣeyàn náà àdẹ ní kíté ọ̀kan máa dà á. Ṣùgbọ́n náà nǹkan ṣe máa rorò kúrò sí wa tọ́mọ á máa fi lọ tí ò ní padà wálé. He's coming back. I sincerely hope so. Ilé ìlú máa bá wa. Ẹni orí òfin fáyé mú nìkan máa ló bọ́ o. Ayé tó tó àkàmàrà o. Ibi tán ti ń gba igbá oyin lọ́wọ́ ènìyàn gbé tewúro léni lọ́wọ́. Àlùwà lórí òpó ìyẹ tuwale àgbàlagbà Ààrẹ Ọ̀nà Kakanfò bàbá àgbàlagbà wà aláì kí ló á fún un máa ń ṣe àmà. ọwọ́ òun yàrá pàjá kò sọ́wọ́ náà ṣe wà tè àríwá bẹ́ẹ̀. ẹ ti ń lọ bẹ ti wà ń bẹ ó yà àwọn ọmọ ẹ̀gọ́ wà lórí ta ó yà àwọn gọ́gọ́ jẹ kó ó yà kọ́ tí mo kó bọ̀ lásán Team Lagos ni o Ọlọ́run. àwọn jẹ́ kó yí àbájá agbára kan wà bí àjọpọ̀ ni. agbára ó yà agbára kan wà ní. sọ fún ọ pé kí dádúró wà mí. Ratuji. Ọlọ́run àwọn tí wàá gan wà bẹ́ẹ̀ ní àlùfáàjà tí wàá gan tó pa. ṣé kí ẹ lọ́jọ́. ara wa ni èèyàn kọ́rẹ́nsì Ọlọ́run èèyàn wa náà ni. irinṣẹ́ wà nílẹ̀ ẹ̀ bá yìí fẹ́ ká máa tẹ sójú ẹ̀ dáadáa Ọlọ́run. filẹ̀ àgbàlagbà ààrẹ àfúnni ló jẹ máa wo bẹ̀ ó gbóyà. sọmọ náà. Ọlọ́run èèyàn. ọjọ́ tí àlùfáàjà wù. èèyàn bá ṣípẹ́ náà ni. wọ́n ti jẹ́ kó jò. Ọlọ́run ó bàjẹ́ ọlọ́run ìbò. ìyá ẹ bá yín sọ̀rọ̀ à ń bọ̀. Bàbá kò ní bàjẹ́ bàbá. bàbá mi kàn náà. a máa ṣí wọlé ni bàbá máa ṣí wọlé. bàbá ìsìnkè ẹ ṣe bàbá ẹ ṣe bàbá. ìyá ayọ̀. ayé ẹ wá wọ bẹ. bàbá anybody. bàbá ìjà anybody. ó yà mí padà tán ó yà tí bá ní mi lọ́mọ ìyá anybody ṣe fẹ́ já mi lọ́wọ́ ni. anybody yẹn bá gbójú ẹnu ìyá anybody pààyàn káyé tí bá ní mi lọ́mọ ìyá ẹ̀fẹ́ dí mi lọ́wọ́ ni ó dá anybody yẹn lé wọn pa. Oh my God. Ẹ jọ́sọ̀. ìyá bí fúlù yóò ápù. Lára àwọn gẹ́ẹ̀sì tó kọjá nígbà ilé ẹ̀kọ́ ẹ̀wọ̀n èèyàn kó wà ní ọdún jẹ́ tó ẹ̀jọ̀. ìwé nu wọn ló ń jẹ́ 2G ìwé nu. tó wọ blue yẹn ní 2G. èyí tó wọ blue. ẹ máa wò ìyá ìṣá ó dá pẹ́ ń pa àfọ̀ ìwé tó wọ blue yẹn agbára àbáwọ̀dàgbà ìbá rẹ agbára rẹ ń pè ní 2G ìbọn ti 2G gbogbo owó ìwà kò sí ní ìmọ̀ nínú wọn àbí dọ́là ní nọ́mbà wà lẹ́fẹ̀ẹ́ sọ ni àbáwọ̀dàgbà. mọ̀ nǹkan tí mo sọ 2G tó wọ blue yẹn 2G. ẹ gbàgbé ìyá mi sọ nǹkan fún yín pé kìíní ẹ̀ sọ fún pé 2G ta ló ń jẹ́ 2G àwọn àbáwọ̀dàgbà lẹ́sà tó ju gbogbo àgbègbè imú nìyẹn dọ́là àbáwọ̀dàgbà túwàlè
ọ bí yá ṣe ní gbogbo àdúgbò yìí pé ọmọ nìkan lọ wọlé sí ibà yìí pé o fẹ́ lọ ṣe owó farapa ọmọ àánú ya èmi àbí ẹ fẹ́ lọ sọ orò orò bá dún lásán tó bá dún ọ bí yá yàn àbí ìsígẹ̀gẹ̀ lẹ́fẹ̀ẹ́ tí wọ́n sọ ìsígẹ̀gẹ̀ ẹ má lọ rò ẹ má ẹ lọ fún pé Túnjí ẹ̀dùn ẹ láìkì wọn ẹ láìkì wọn. mo kàn ń wò pé Túnjí tó wà láàrin wọn yẹn agbára. ṣe ẹ láìkì wọn ni kébì sọ tó wà space wọn wà fún ẹ láìkì wọn ẹ ṣe bí láti gbà báyìí ẹ ti jà lọ ẹ ti dé junction yẹn ẹ kọjá ti yà báyìí ti left sí ibẹ̀ ìgbẹ́ báyìí ìgbẹ́ láti yà báyìí ibẹ̀ ọgbọ́n ní fèsì wọn wà ibẹ̀ náà ti ń ṣe ogbó sí àgbà ó ti yé yín débi lè ṣe dáhùn náà mi lọ́wọ́ mo ṣe ìṣàníyàn o báyìí débẹ̀ má lọ ṣe wèrè o bá ṣe wèrè. Oh God, let it go here. Túnjí. ẹ ṣe pàtí wọ́n rí yẹn ṣé wọ́n rí ẹ. Orí mi gbogbo wọn dá. Túnjí ò dẹ lóhùn. orí Túnjí. Ojú mi méjèèjì ni. Okay, first thing láàárọ̀ la. ọkàn sóòlódì mi ọkàn sóòlódì mi a ọkàn sóòlódì mi a ọkàn sóòlódì mi o. ó gbìyànjú. èèyàn dọ́là máa ní àwọn tèmi èèyàn tí ìgẹ́ máa ní a. mo rí ẹni bẹ́ẹ̀ gan èèyàn ṣúgà máa ní. problem ẹ̀ ṣòro ẹ̀ rí sórí orin kíkọ náà ó máa ń ní kíkọ máa ń kọ ni tó bá ní ẹ̀bùn ẹ̀ náà láti tún ṣe kíni kó tún lọ ṣe kí wàá lọ rí ìdí ẹ̀ wàá lè mọ bí ṣe sórí ìrì tí wọ́n fún àgùn yẹn mo jẹ́rìí bá mi Paso tó bá mú bàbá ní ọkọ̀ sólòdì ọkọ̀ fi gbogbo yẹn lẹ̀ má bà tèmi jẹ́ ṣé olórin lèmi ni àyè mi kàn tap lára Alábí Pasuma ni Alábí èèyàn ní ẹ̀ Ọlọ́run àti máa rí wàwà lórí stage lásán tó ká tán àwọn àpò ọmọ ló gá tán ìyá ẹ jẹ́ kí n tap lára ẹ jọ ẹ bó nílé yọ kí lè ní kàn yín lọ́wọ́ kan. Túnjí. Kí ló dé kí ló wá fún wa. Túnjí mú sìgá. Kí ló dé ń bolẹ̀ lọ. A ti sọ fún pé this house is not for sale kí lẹ̀ ń wá gan. farabalẹ̀ igẹ̀ má máa bójú kọ́sítọ́mà jẹ́ o fẹ́ léèyàn lára wa ni my customer mọ̀ràn tó kàn ṣẹlẹ̀ ní pé ti fẹ́ sọ fún mi pé ṣe rí ilẹ̀ tẹ fẹ́ gbé fún wa yẹn ẹ jẹ́ ká mọ iye ká tó wà mẹ́ ká lè mọ iye èèyàn tá a bá máa pa sórí ilẹ̀ yẹn ìyẹn gangan ni kó pa wá sọ̀rọ̀ owó létà. ẹ jẹ́ kí jọ ilẹ̀ bá wọ. nísòro ṣe rí ẹni ọmọ mi ò gbé nǹkan iṣẹ́ kankan wá fún mi ṣe rí bọ́ ìtójókòó yìí ọmọ tèmi ni mo bí. ẹ ti dé lórí ìbáyìí sọ̀rọ̀ náà. ẹ má rí fún ọ ohun ìkẹsẹ road working bí báyìí. ohun ìkẹsẹ road working ni eléyìí ò ń ṣe Túnjí. wá àṣírí àjọmọgbé ní báyìí ni gbọjọmọgbé ń bo kò sáyè gbogbo yẹn bẹ́ẹ̀ bá gbé òun kidnapper àwọn oníkọ́bọ̀ ta lè fún yàn àfi tá a bá tún máa gbà á lẹ̀. àbọ̀ lórí burúkú nìyá ẹ̀ èmi ló ń pè ń Túnjí agbára gbogbo agbègbè yìí ló ń pè ń Túnjí àbọ̀ lórí burúkú ni bàbá ìkẹ́ ẹ̀ ó kọ́ ṣe mélé burúkú pẹ̀lú mi. kí ló ń gbénu ẹ̀ lọ ayọ́rìn lórí ẹ̀ ni ọkọ̀ tí ẹ̀wọ́n náà bá tẹ̀sí ní wá bíbá ẹ̀ ó fẹ́ sọ pé kọ́mọkọ́ tẹ̀lé ó yá ṣé òun mú wá bíbá yìí ni. ọmọ mi bọ̀ bí I'm talking to my son. Fọdà túnjọ sùn ẹ wò agbára má sùn agbára má ti sùn ẹ àwọn lẹ́yìn kéré fún mi. agbára ṣé mú wa náà lọ́lẹ̀ jìgbé lọ́sàn-án kan. kò tí ẹ fi yẹn. àjọ mọ̀ ẹ wò ó. kí ni ẹ máa wọ ẹ ọmọ ọlọmọ. ṣé kò tí ẹ fún mi jáde ẹ mú tí yóò. nìṣọ́nù mọ́tò mẹ́. ẹ wò tẹ́yìn bá jẹ́ president orílẹ̀-èdè wa yìí lónìí rojú kò ní ráyè rárá ẹ láwùn gan o. ẹ múṣẹ́ báyìí wá ẹ lè fi jí kẹwàá kẹ múlẹ̀ kó pààrọ̀ dán síbí báyìí. ẹ bunch of idiots. kí lẹ̀ ń wí ya. Túnjí. kí ló ṣe yìí. ẹlẹ́jọ́ kó ṣì eyín báyìí. ó jọ àlè. ṣé wo dá kó ṣe eyín bá. ọmọ yóò ti wo bọ́ọ̀lù pa. ọlọ báwo lè mọ yóò tẹ mọ nǹkan tó ń dùn mí ṣòro ọmọ tó ń gọràn yìí mo tẹ fẹ́ fi kí dọ́là máa fi pàrònú rẹ. bóyá ọkọ̀ sóòlódì mi a. wọ́n dẹ̀ ló ń bẹ́ẹ̀ mú ṣe ilẹ̀. ọkọ̀ sóòlódì mi o. abáyé náà ń gọ kò ní fẹ́ mi lọ mú ẹ. ọkọ̀ ló gbọ́ fún mi lówó o lọ́wọ́ fún mi o ó dùn mí gan. ọkọ̀ sóòlódì mi a. orin tó kọ ẹ ló jẹ́ pé ó ti kọ́ kú tàbá wa máa ń jẹ́ tẹ́ bá ń tọrọ ọmọ ẹ bẹ̀rù ọmọ gbàjẹ́ sinmi tẹ́ bá ń tọrọ ọmọ ẹ mọ̀rú ọmọ tẹ́ máa béèrè o. ẹlẹ́wọ̀n kí ló ṣẹlẹ̀ náà lónìí ti ń pọ̀ jù.
bàjẹ́ sí ni kórí má fún wa lọ́mọ àdójútì ni kórí má fún wa lọ́mọ tí ó borí jẹ́ lójú wa. orí ìdòwò láàrin àwọn oníranù tó ń bá rìn sìn tí wọ́n ń pè ní agbára ọmọ mi ò dá mi mọ̀. He couldn't recognize his father. Can you imagine that? ṣé òkè nǹkan tẹ̀ ń ṣe yìí sí òun ló máa solve gbogbo problem tó wà lẹ́yìn? No, tell me, ṣé ló máa solve gbogbo problem tó wà lẹ́yìn? Oh my God. Ẹ máa gbọ́ ẹ tó pe rẹ̀ mother. Are you one? Àkọjá ewé mi rí mi báyìí kòrókòró like this. Ó rí mi báyìí kò recognize me. Ọ̀nà tó máa gbà recognize mi ló yẹ ká wà. Kọ́ jẹ́ kó dá mi mọ̀. Ẹ jẹ́ kí Túnjí dá mi mọ̀. Tó bá wà bẹ́ẹ̀ ni kó gbọ́ kúrò. Kọ́ jẹ́ kó mọ̀ ẹ dá mi mọ̀. Àkòrí bẹ́ẹ̀ ò ṣẹlẹ̀ rí náà. What are you talking about? Kí lè wá ń tẹ̀ láti sọ pé kí ọmọ ọmọ bàbá ẹ kí torí kò yé mi. Ọlọ́run tí mo wá ṣe àti rọ́ ọmọ á ti rí náà. Ẹ tó lórí ń fọ́ o. Àwọn wo. No, kí kálukú máa ṣàtì ẹni tó bá jẹ́ ti kálukú ni kó mú bẹ̀ kó dẹ̀ mú lò kó dẹ̀ correct issue yẹn kó correct area yẹn. Ẹ jọ torí ọlọ́jẹ́ kí n mọ àwọn torí ẹ sọ pé kó ń jáwọ́ ẹ náwó báyìí ẹ jẹ́ kí n mọ àwọn tó máa jáwọ́ torí mi ò mọ̀ ń pa ẹ̀. Kọ́mọ yẹn dá bàbá ẹ mọ̀. Wọ́n àrẹ mú ṣọ́ra ẹ gidi gan má dùnú mọ́ mi yòó bíbo nípa ọ̀rọ̀ ọmọ ẹ rárá òjò torí Ọlọ́run má dùnú mọ́ mi nǹkan tí mi ò bá mọ̀ ń pa ẹ̀ má tiẹ̀ dùnú ẹ̀ mọ́ mi rárá torí mi mọ̀ nípa ọ̀rọ̀ ọmọ ẹ. Ẹlẹ́fọ̀ọ́ ó ní kì í ṣe tààtàn ẹ jẹ́ kọ́mọ yẹn dá mi mọ̀ o torí ìkà ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀. àyẹ̀mí ò bẹ̀rù Ọlọ́run ẹbí ọmọ ọkọ nípa ẹ o. Ọlọ́rọ̀ lọ̀rọ̀ kan ó ti kàn mí gbọ̀ngbọ̀n nìyẹn because àkọjá ewé mi ni ẹ jẹ́ kó dá mi mọ̀. gbọ́dọ̀ lọ́nà kó dákẹ́ ẹnu ẹ̀dá rẹ kó jẹ́ kí n mọ̀ ọkọ tí mò ń sọ kó dá bàbá ẹ̀ mọ̀ kó ṣe kíní kan kó yọ ó dúró nǹkan tí mi ò ṣe mọ́ mi kí ló dé gan. ó dẹ̀ kó mọ̀ nǹkan tó kàn. àdákẹ́dájọ́ kọ́jà ìyàwó ẹ bá wa bẹ̀ wọ́n. àwọn wo èmi ò mọ̀. wọn kò jẹ́ ìka rẹ̀. bóyá yẹn ló fẹ́ wọn jẹ́ kọ́mọ wálé o kí ọmọ wálé bàbá ẹ o. Yes, dá bàbá ẹ mọ̀ kálukú mọ iye tiẹ̀ o. That is he remains my firstborn. What are you talking about? Ẹ̀yin náà nìyẹn kò gbọ́dọ̀ gbé bá kò gbọ́dọ̀ gbá kò gbọ́dọ̀ ṣe yí kò gbọ́dọ̀ ṣe yẹn nulẹ̀ ọwọ́ ẹ̀ ní olóńpàṣẹ ibi tẹ́ máa báyọ̀ náà lẹ́tí báyọ̀ yẹn. ẹ jẹ́ kẹwẹ́ jáwọ́ o. Ige màmá bẹ̀ tó ń dín láǹfọ̀mù jẹ́jẹ́ là ń ṣayé nínú àdúgbò wa oríta ọmọ ti kú ìyá ò béèrè o. oríta ìyá béèrè tì. àwa ń ṣayé wa máa gbọ́ mi dọ́là olórí oko gangan ìwọ lè yan tagbára olòdì ọ̀kànràn mi sólòdì o máa gbọ́ mi bàdó. èèyàn ti tèmi gangan látúnjí olórin máa gbọ́ mi òrò o. èèyàn gidi àdúró àwọn tún jíṣẹ́ gẹ̀mà àwọn máa yé ó yá má sọ pé ọmọṣẹ́gun ọpọ́n ti sún ọ̀nà mìíràn tó ń kọ fújì. àṣẹ ni ò dá mọ̀. tó bá ti ń gbọ́ kó ṣáà máa gbà bẹ́ẹ̀ ni ọ̀ríjínà ọpọ́n ti sún ṣẹ́gẹ̀ máa ná ní ànàdá ọpọ́n ti sún àmà tàn mí lẹ́nu. ṣé máa gbà bẹ́ẹ̀. ó dà nítorí ṣẹ́gun ọpọ́n ti sún ó dà máa fún yàn lóyún. àwọn ṣe kò mọ̀ ọlọ́run ó yá bẹ́ẹ̀ ibi ẹ̀ ṣe yìí Badoski lọ́mọ ọmọ yẹ́ ẹ̀yẹn wá. ó bẹ̀ fún lóyún. orogolo burúkú nìyẹn. ọmọ yẹ ẹ ọkùnrin ọbẹ̀ fọmọ ìyá ẹ̀ lóyún ká jẹ́ ìlú ọwọ́ fọ́ lẹ́nu àbí ẹ̀ lọ́gbà ẹ̀. èmi ò fẹ́ sànù ẹ̀. ohun tó da ohun ọ̀lẹ̀ jàlájà ẹ̀. wá èmi ò rán ẹ o kánayọ́ lèmi mo kánà gan. gbẹ́dọ̀ wo ojú mi ló máa mọ̀ pé ṣọ́ọ̀gọ́ ló bí dragon. tó bá rọ ọmọ ìyá ẹ̀ aṣàánú. ẹ ṣàlàyé fáwọn ọmọ pàwọ̀ mẹ́ tó ṣàbíamọ rí. jẹun síwájú báyìí máa ṣe gangan ni èrò pọ̀ nǹkan sọ. ó yá máa gbọ́ èèyàn bí ọkànràn màmá dáhùn lóhùn o tó bá ti gbé lóyún tán tó ti mú lóyún tán lọ́jọ́ tó bá lọ́wọ́ bá. ìyá ẹ̀ máa mú wá bẹ́ẹ̀ mi máa tún kọ oyún pé mi ò tọ́ ibi ìbàdàn ti máa bá wa dá. aṣọ owó lọ́jọ́ ẹ̀ òkú aládé jọ ọlọ́run ẹrú wa lẹ̀ o. fáwọn ọmọ Yorùbá lè láì ṣe ọmọ mọ́lá. ó yá the best thing nílé ayé ní pẹ́kẹ́ ọ̀daràn mọ́ o ọ̀pọ̀ ti sún ní pẹ́kẹ́ ọ̀daràn mọ́ o bí ọ̀gbára. sáájú ọmọ àbòkù àbòkí tó kiri láìsí tó tààrẹ sí sikari ma sikari ma ọgbẹ́rẹ́ sí ẹ wá ìfarabalẹ̀ o yóò kọ́ máa ní ìwúná bá a. alẹ́ sì bá wà.
orí ẹ wá ń bẹ ó ta lẹ́nu gan. olórí burúkú ta rẹ̀ sì fáwọn àbí wọ́n sọ pé oúnjẹ fáwọn ẹbí yẹ. aláyọ̀ rí ni ṣìkárìbà. tààrẹ sì fáwọn. ló jẹ fún yẹn. ó yà fisi fẹ́ já sí fẹ́mi. máa ta sì fáwọn. sọnùkù. òyà ayá ìyà kó àbí. wọ́n ti wá máa sàbò kí a sílẹ̀ burúkú ìjà ẹ̀. ẹ bò fẹ́ ṣan o ẹja ni kò fi fẹ́. òfò ni má máa ṣe báyìí gbà tó jẹ ṣan èyí tó wà lára ẹ̀gún ojú ṣan. mo fẹ́ ṣan. ọ̀rá pọ̀. fẹ́ já sí fẹ́mi. kò sí tó tàwa fún yẹn jẹ́ kẹ́ ṣe kí ni kẹ́ ló bẹ́ẹ̀. kó yẹ ẹran tó bá wọ̀n ẹ̀ sí yáyí àbí ṣí yáyí gídá yáyá ìyá aláyẹ ẹ̀ bàbẹ́ yá àwa gbogbo ẹ̀ sí. ẹ̀fọ́ ọmọ mi náà lẹ̀ ẹ́ ṣàtúwé lọ aláìgbé tó máa ṣe báyìí. ọkọ̀ fọ́ọ̀mù tó láì gbé má jèrè ní àwọn ti tó díẹ̀ díẹ̀. gbogbo wa ilé ìdọ̀lọ́ bóúnjẹ ilé ìdọ̀lọ́ bóúnjẹ. aṣáwọn kan wá ṣe bí kí ló ṣẹlẹ̀ ò jẹun láti jẹ. bẹ̀rẹ̀ látọ̀dọ̀ mi ò jẹun sùn. òṣogbo jọ olórí oko gbogbo àbá. bílẹ̀ ẹ̀dọ́ náà máa yé bẹ́ẹ̀ bá kò sọ ọmọ tó bá kí lọ wá. ìdí mọ́ dápadà lẹ́yìn àgbà bírú tọ̀. bóyá tí dọ́là bá ń kí lásán. ebi kì í wọnú kọ́rọ̀ mi ìsún wọ̀. gbogbo bíi abíyáṣá. wá òbí lẹ́ràn yìí ni àbákọ́. ó ṣe bí ẹlẹ́dàá ẹ̀ ó ṣe ní ká lọ sábàtì ọ̀tòrí tiẹ̀ òbí àbákọ́ òbí ń bá kọ́ ni. ààrẹ ò balẹ̀. aláìjọ rojọ́ fún Chineke. wà àwọn onírẹsì búrẹ́sì bá àtọ́kù. wá wèrè ò ní tébù wọ́tà ni. àìbò ló ń bẹ́ẹ̀ ní tébù wọ́tà. ẹni tó ní pí ọ̀tà ló máa ní tébù wọ́tà. ó máa gbé fíríjì náà tó ń ta. gbàgbé ìjọ máa ń fàágùn gan olórí burúkú yà ní tébù wọ́tà. ọ̀fadà di rẹ́sì yìí o. ọ̀fadà bíi báwo. àwọn pàkúta. rẹ́sì ń bóra ni. omi kan ló fi sè é ṣá. ó fomi dùn sí. dọ́là náà gàmà kàmá kò dé náà. ìdílé wo nìyẹn. kí ni yẹn ń wí. mo ti ṣe tán mo ti fẹ́ máa lẹ fún mi lówó. bẹ́ẹ̀ dà fún ìjà yìí. òun náà èrè owó. òun náà jiyàn pé kó dáa fún yìí o. ọmọ tí ń lọlé. ọ̀ wá. ọ̀dà fún yàrá jà ẹ̀. pàpí yàrá yẹ ló kó sáà lápò. ó dà Tinubu bí mi. á jẹ́ lọ ṣìwà fún ẹ o. aláìkẹ́rù ẹ̀ ọ́nù kò máa lọ náà. padà wá. èyí pé gòdà ń lò. máa lọ. má ṣìwà o. gòdà ń lò. zan dawo ba wale ka na dawo ka ba ku dina zan ci buwar ka. wa mu na duka. ìjà ìṣọ́lẹ̀ burúkú dẹ̀ ṣọ́gbà. ẹ lè pa abúlé burúkú yẹn wọ́n wá sọ sáwà ìjà ẹ̀ àjàbọ̀ nìyẹn ọkọ̀rọ̀ tó lójú bọ̀ ni. àwọn tèmi bínú lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ sọ́wọ́ agbára ó lè parí sádọ́rọ́. sọ́dọ̀ kẹ́sẹ̀ wá. ó mọ̀yọ́ láyé àwọn ìwà ń wọ̀. àbórí ìyá ìbàjẹ́. ẹni olórí gbọ̀ngà. mo like atmosphere ìṣá. ọlọ bàbá mo dúpẹ́ tèmi o. èmi bá dúpẹ́ tèmi o. bàbá mo dúpẹ́ mo yíra. mo ṣọpẹ́ tèmi ẹlẹ́dàá. torí tí má kàn wo láìfù mi láti inú oyún tí wọ́n fi bí mi tí mo fi di lẹ́fù yìí ọlọ́run èmi láìfù mi rọrùn jù. olórí ẹ ṣe wáyé lásán ayé yín wù mí. ọlọ ó jẹ ká rí ara ẹ ń ara ẹ ó gẹ̀ẹ́tì ẹ jágbá ló ń kí ayé ti tèmi mo fi ń dúpẹ́ ìwọ gan dúpẹ́ tara ẹ láyé tara ẹ ó gẹ̀ẹ́tì ẹ because mo kàn máa wòye pé gbogbo nǹkan tí mò ń fẹ́ ó ń tóbi lọ́wọ́ ó gẹ inú ẹ̀ wo ọmọ ẹ̀ wo fine boy ọlọ́ọ̀ torí kò easy náà kò easy kọ́mọ boy kọ́mọ fine boy kó kọ́ dédé lọ gbé pilot síta kó dẹ̀ máa lù. ọlọ. ẹ rò pé ó easy. ó easy. kò easy débi pé gbogbo ọmọ tó bá wù mí ń gbòòrò máa kọ́.
ó gẹ̀ẹ́tẹ̀ ibi tó tún lédè gan-an bá wà sí tó jọ̀gá láwọn òun kan tó recognize mi anytime tí bá ti wọlé báyìí ó máa recognize mi straight nítorí ẹ̀ lèmi gan ṣe ń ṣe kí n lèmi gan ṣe ń recognize ẹ̀ mo ṣe kó jẹ ó recognize mi débi pé tí bá ti wọlé báyìí ó ní logo tó bá ń fún mi a ní pé mi ò sàbí o ẹ pè mí lórúkọ tó ń pè mí bóyá màá jẹ́ o pè mí o sàbí o ẹ pè mí lórúkọ tó ń pè mí. àwọn tí mi lọ sọ pé kí láwọn. ìyẹlẹ Ọlọ́run dúpẹ́ sí mi lọ́rọ̀ kan. jáàgùn àjábọ̀ àṣà máa ń kú mi lórí ṣáàní every time. Aboki ọmọ ní láti yẹ kọ́ ló kọjá yẹn. Aboki wábi lásán kí àbí kí ló máa ń pè wá bá ẹja rẹ. lórí kí ló ṣe láìsí ẹ̀kọ́. Anna kẹfẹ náà sẹ́ni àbíjì sẹ́ni lè sọ sàfẹ́rì àsùnmámúni. sórí ẹ̀ yìí ni mo ti sọ fún ẹgbẹ́ níta tó máa ń bá mi sọ̀rọ̀ má máa bá mi sọ èdè tí mi gbọ́ nonsense wo ló ń bá mi sọ yẹn kí ló ṣe ẹ́. láti ìbá mo ń ta oúnjẹ dọ́là ń pè mí ó rọ oúnjẹ oúnjẹ mi dànù. dọ́là ṣe kí ni. kò tọrọ gbẹ́dẹ̀ ló jẹ́ wọ́n fún mi lówó wọlé tuntun oúnjẹ mi dànù. ó dóúnjẹ ẹnu kí ló ṣe fún kí ló sọ pé ó dé ṣó ní orí òun yìí ni. ó dẹ̀ sọ fún dọ́là kó mọ mi rìn. nàákẹ́ mi ṣe àìná padà mi ṣe. sọ kíkíní tankantankantan tó sọ yìí kò bá mi mo ní kí ló sọ ṣé o sọ fún pé o mọ̀ mi rí ni o sọ fún pé jẹ̀ mí ní ẹni. ó sọ fún ọ níyàn morúkọ ìgbọ̀wọ́ báńkì ṣé wọn lọ́yà sínú owó ni. yé o dẹ̀ sọ fún ọ pé ìyàwó jágbà ni ẹ. nàákẹ́ mi ṣe àzúbàmù ni àbíjí nàákẹ́ mi ṣe mo sọ fún. Nagode. So. Na so. Dọ́là wọ̀ mí. Dọ́là tẹ ojú mi mọ́lẹ̀. Dọ́là sọ fún èmi pé ṣé wọ́n fi fèsì mi sára owó yẹn ni. Èmi Dọ́là. Bàbá ẹnu ti máa kun dọ́là yìí ẹ jẹ́ ká ṣíkún lọ bẹ̀rẹ̀. Olórí ẹ̀yin lẹ máa ń fa slow motion yìí náà máa sọ fún no there is no strength in population làwọn ń ṣe ẹ ká wọlé sí wọn lára ká ṣe kíni ẹ fún wọn ẹ máa ní slow motion ṣó tán sìn ṣé inú ilé ẹ̀kọ́ máa tẹ́jú yín báyìí sìn. àsìkò inú wa fẹ́ jẹ́ kí Dọ́là mọ̀ wípé nǹkan tí a fi ju ọmọdé lọ a kì í fi hàn rárá. Bó ṣe máa jẹ́ nìyẹn mo sọ̀rọ̀. Yé! A máa pààyàn! Ṣé mi sọ fún ẹ? Mo sọ pé tí máa bínú tán wàá sùn ẹ̀yà strong. Jaguar ló ń tẹ fún Dọ́là kò tún bá mi rojọ́ ṣe bí wọ́n sọ pé òkú kò kú bá láàyè rojọ́ ni wọ́n tún bá mi rojọ́ ayé ò ní dá àkútúkútù tó lórí ẹ ṣe dúró. Táwọn tiẹ̀ bá pè é, ta ló fẹ́ máa gbàgbó wọn? Dọ́là, má ṣe báyìí Dọ́là, má ṣe báyìí. Agbára ṣojú lè ṣe ẹyin. Ọmọ ayé kí ló á sì? Ó sì wá mí tó ṣe ń wára ro iná. Wo wá kí ló ń ṣe ẹ tó ń ṣe báyìí má máa ṣe báyìí mọ́
láì ṣe obìnrin ó dẹ̀ ń káwọ́ bọ̀ ní òun káwọ́ bọ̀ ní ọdún òlẹ̀ fẹ́ ṣe yẹn dà wá àti irú kan báyìí bá ti ṣẹlẹ̀ yẹn máa ń kájú kúrò ńbẹ̀ ó dà tó fẹ́ sọ fún wa pé ó dùn ọjà wa lọ ni ó ń dà wá náà kò dùn mọ́ wa ó ń dùn wá ó máa gbàgbé bóyá ìṣẹ̀lẹ̀ nìyẹn tó bá ti happen ó ti happen nìyẹn kó gbójú kúrò ńbẹ̀. ẹ̀gbọ́n sọ̀rọ̀ báyìí mo ṣe gbé kúrò lára dọ́là tẹ̀ ń wò yìí mo ló sọ mídíà kan tí mo dà ní agbára ń gbòòrò lọ́tún ló sì. aláyé ṣe fẹ́ gbọ́ kò bá nǹkan kan dé o ikú dọ́là yẹn kò ní mínìn o wọ́n spinal loss náà ni àdúrà táwọn àgbà ń gbé àwọn atákù ká ṣe kí ni ká pẹ́ tágàn jù báyìí lọ. wàá ṣe o wá fẹ́ máa sọ wípé ikú dọ́là dún ẹjọ́ èmi lọ èmi tẹ́ pé mi àti ẹ̀ 5 and 6 ni wa mo lè fi ẹ̀ mọ́ sí ọmọ tó yẹ pé tí aago ẹ bá ti dún báyìí èmi máa ṣe kí ni èmi á gbé fún un gbà àwọn tiẹ̀ ti gbé dé ó dẹ̀ máa ṣe kí ni ó dẹ̀ máa rí ibẹ̀ owó dẹ̀ máa ṣe kí ni owó máa wọlé ṣé wàá fẹ́ dún ẹ̀ tèmi ni ó fi yẹn lẹ̀ máa sọ yìí ó dùn èmi gan ẹ̀jẹ̀ mi ló kù yẹn àmọ́ kò dùn ẹ́ àmọ́ kò dùn mọ́ ẹ ó ń dùn ẹ ní gbàgbé. aláyé gbà sẹ́ lọ́bẹ̀ láìsí àmọ́ kò dùn ẹ́ kò sẹ́ni tí ó dùn. wo tí ó bá ti tàn wo bí dìde kó dìde já ṣe road work dìde já. ó jayé òun yọ lọ́rẹ́ ẹnu bí ṣọ̀fù ó dẹ̀ darí já lọ òun tún gbogbo ẹ̀ yìí ló ránṣẹ́ bí kẹ̀kẹ́ mọ́rúwá yìí tí a máa lọ jàre. ilẹ̀ ìsìnkẹ́ àmọ́ àgbàlagbà dáńdájà àyẹ̀lẹ̀. orí burúkú sọ̀jọ̀ ọ̀dà gbé síkàbọ̀ ń gbé síkàbọ̀ fẹ́ gbé sálàyé lẹ́nu káàláyé chánọ́ọ̀sì fún ààrẹ ni chánọ́ọ̀sì kó tó gbé sálàyé lẹ́nu ó tiẹ̀ wà educative. tọ́ọ̀lì àpábalàgbà. wà á kí ló sọ ọmọ jáde yìí lọ. dáàpọ̀ lórí burúkú ni ọmọ ọdún mélòó ni ẹ gbàwọn ló dé ta tó fún mi lóhùn ọlọ́bẹ̀ bá ti já ẹ jẹ́. wà á kí ló ṣe ọ́ tó gbé ẹ̀ tó ṣe mí ìjà sẹ̀ àìkèlè mi ní jagun wọ̀ kí ló jagun dàbẹ̀ tẹ̀. ẹ wá yóò wẹ̀ dà fún yìí ni olórí burúkú lẹ̀ lè agbára wọn ló máa fún àwọn yìí ṣáǹtì o gbára wọn lè jóná. kí ló dé. kí ló ṣe yìí lọ kí ló bá ń ṣe ẹ̀wọ̀n ìgbọ́nà ẹ̀bẹ̀ dé lórí ṣẹ́yìn ṣẹ́jọ́ kan ni nígbà tó mi wà lábẹ́ dọ́là tí mo ṣe yàtà tí mo ń kápá sókè ṣé mi lè dùn tí dọ́là máa ń dùn ni èmi láwọn tèmi gan mo kàn ṣí wọn lẹ́ẹ̀ni ó yà mo fẹ́ di olórí òkè àbàkún mo dẹ̀ dí bẹ́ẹ̀ mú ọlọ́run fún mi ṣe agbára ń lọ lọ́tún lọ lọ́sì àwọn tèmi gbọ́ngbọ́n mi ń gbòòrò torí kan kékeré ni àwọn tèmi wà bẹ́ẹ̀ bàdé ó ski ara wa ni oró wà bẹ́ẹ̀ mo dà mọ̀ ìdílé àdúgbò wà bẹ́ẹ̀ mo dà mọ̀ bílẹ̀ èyí kú sábàtà náà ni ọjọ́ gíga ọmú ni ló ń ṣe yín kí n jẹ́ ẹ̀mọ́ ìgọ̀ gbogbo eléyìí mo ń gbé kọ́ọ̀lù mo ń gbé láǹfò káàkiri iṣẹ́ mi mọ̀ nǹkan tí mo ṣe ni mo táàpù ẹ̀ lára fọlọ́ra ni àṣẹ oríṣi ni agbára tó ń lo láǹfò lọ́fíìsì tó ní rúf lábẹ́ ọ̀sán kò easy wẹ́ dà fún yín ni mo táàpù kọ́rẹ́ǹtì ni mo táàpù ẹ̀ lára àwọn tèmi lára ọ̀gá mi dọ́là olórí okú abakan irúmọlẹ̀ ńlá okú lẹ́nì àmọ́ ọlọ́mọ kan tó ń ṣe lédè lẹ́yìn ẹ̀ ń lágbára gbogbo pátánì pátápátá mo kó sára ṣe ìwé easy tí mo fi ń lọ láǹfò ni mo táàpù ẹ̀ lára dọ́là ni mo gbá ọmọ mi fẹ́ kí orúkọ yẹn parẹ́ owó mọ̀ tí wọ́n kàn fi pátá yẹn lẹ́bẹ̀ẹ́ yẹn dọ́là ti lọ nìyẹn kí la fẹ́ máa fi wọ́n tiẹ̀ aláì. ẹ wá olórí burúkú ni tó bá jẹ́ pé báwa ṣe ń ṣe nẹ̀tọ́ àbí tó bá jẹ́ pé báwa láyé ṣe ṣe lẹ́yìn dọ́là nìyẹn ṣáláyé máa wà níbi tó wà ń sìn ókè mi ẹ́síkọ́tì gan mo tún wà lẹ́yìn àláyé èmi gan lẹ́ẹ̀ni o tó bá dọ̀la èmi gan àlọ́ láǹfùn sí gbòòrò wọn àgbà ń gbòòrò. bàbá bínú ẹ́síkọ́tì ti bínú. Àbábalàgbà ìmọ̀lẹ̀ ńlá. Gbogbo àdẹ́tẹ̀ yìí ọ̀dẹ́ àfọ́fọ́ tó bá lẹ́ kú. Ọlọ́run ló bá lóun fẹ́ jẹ́ yóò ní oṣù. Bàbá 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 yé àbọ̀ bàbá. Ó yá ẹ kúrò bẹ́ẹ̀ fàlà ẹ̀. Ẹ kúrò bẹ́ẹ̀ fàlà ẹ̀. Bàbá. Aláyé pọ́ọ̀pù lọ ó yá aláyé pọ́ọ̀pù lọ ó yá aláyé pọ́ọ̀pù gàdí rosé ó yá. Bàdó. èèyàn ilé wà. Bàdóskì. ṣùgbọ́n ló ń gbọ́ nǹkan tó ń lọ ń gbòòrò. nǹkan tó ń lọ ń gbòòrò pọ̀ ewu gangan ló current. ó ga o kò sẹ́ni tọ́lọ́hún ò lè gbé dìde lójijì
so fẹ́ ló gbọ́ nǹkan kan pa agbára nígboro wọ́n jó yé mi pé ó dà agbára tí ń pàṣẹ bóyá wọ́n ní kò síbi tó dé ó dá everybody ń ṣe ọ̀pọ̀ agbára náà ni o ìwà wò pé agbára tó gbé àbí kò ṣe àṣì àbà yẹn tó mú wá ń jọ wò bíi tìǹtì yẹn ó dà wọ́n ní ká fi ibẹ̀ lẹ̀ wọ́n ní nǹkan tó ń pàṣẹ ń sìn nǹkan tó ń pa láṣẹ ó kọjá bẹ́ẹ̀ ìwà wò pé ló lè máa fa gbogbo irú lẹ́bù yẹn pé mi ò bínú náà torí ó dàgbò ń gbọ́wọ́ wá ń gbòòrò torí tẹ́ ń bá dé gbòòrò ọ̀hún akíngbẹ́ bàdó èèyàn agbára náà ni ẹ̀ bá nǹkan kan dé àmọ́ ó ń dùn wá èèpo dùn wá sóòsò bọ̀ ó ga o ó dà ètò jọ mí lójú jù ó dà mo wà ń gbòòrò ń jọ kan ó dà mo kàn gan síbì kan bí ṣe lágbára tó ń bọ̀ nìyẹn ó dà wọ́n gbé láǹfò tẹ̀lé bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ lágbára ṣe bí dọ́là gbogbo nǹkan tó wà lára dọ́là báyìí ló píìkì. má yìí ń parọ́ fún ẹ ó ti yẹ bàdó tí n bá ní gbogbo nǹkan tó ń san mi ò gbọ́ irọ́ ni mo pa o. pé ó ṣe bí dọ́là àti kò jẹ mí lójú èmi tí mo ti pẹ́ pé nǹkan tó lè ṣẹlẹ̀ ni òun ló máa ń rí yẹn o at times nígbà mi wọn mọ́ta máa ń múdé tó máa ń jọ mùgún stick yẹn ó ti yẹ wọ́n máa ń dọ̀jà ajá mọ́yọ̀ lọ́wọ́ ṣé tó pàmò yóò dá pọ́gbọ̀n kó tó gbọ́n tiẹ̀. bàbá ẹ jẹ́ bí kí n béèrè nǹkan lọ́wọ́ yín ẹ wò báwo gan lèèyàn ṣe lè work towards ibi ipò tí ẹ̀yin délé ní. ọba ayé ẹsikọtì ọ̀rọ̀ ńlá ló béèrè yẹn kó tó di abakọ́mú tó wá máa pè é lólórí táwọn èèyàn máa péjọ bu ẹ̀ ọmọ kò ń jẹjẹ kékeré o kó tó di olórí oko ó ṣiṣẹ́ níbẹ̀ lákọ̀lákọ̀ ọmọ tó bá kọjá sí kẹjà lọ́dọ̀ àwọn tèmi jùgúnú àtọ̀ borí ẹ̀ ń bẹ̀ èṣù tó ń dẹ́rù èṣù kúkúrú lọ́mọ àmọ́ tó bá rí wa ká kẹrù kú sẹ́yìn ó ṣiṣẹ́ níbẹ̀ ni o ọmọ yìí tó ń bá jẹ́ orúkọ gangan ẹsikọ́tì ìgbà tí máa fún ẹ lórúkọ ẹsikọ́tì ẹrùkú ńlá gan lòun náà ṣé ó mọ̀ ni bó o bá bá tàn wọ́n bá bá àrọ̀bá torí wọ́n gan wà nù fíìmù yẹn ẹrùkú gidi gan mo á rò pé ó dà kí lẹ́yìn máa fi rántí ẹsikọ́tì òun ló fà á tí mo fi sọ wọ́n ní ẹsikọ́tì nígbà tó dé ẹsikọ́tì tó wá wò yẹn yọ àtọ̀ ní gbogbo Ìkẹjà ọjọ́ rúpọ̀ náà jọ jẹ pọ̀ ni ẹsikọ́tì bá dé Ìkẹjà àwọn tí àwọn tí actor wọn máa dúró tì wọn kàn lẹ́yìn. orí àti bá dé kásùmù tí a bọ́ksà gbogbo kásùmù àrí ẹgbẹ́ orí ọgẹ́ gan ó kẹrù kújọ ó ṣiṣẹ́ níbẹ̀. sọ́ńgbà ó ti rí bẹ́ẹ̀ ni wọ́n máa ṣiṣẹ́ ní lẹ́sọ̀lẹ́sọ̀ ó lè máa ṣe kí ni wọ́n máa bọ̀ fáwọn olórí kí wọ́n náà lè dé bẹ́ẹ̀. kálẹ̀ léyìí. Túnjí. wá tani wọ. ẹ filẹ̀ ọmọ tó lámì ni Adébísí ọmọba ẹ̀yin tèmi ṣé mo ti sọ fún yín pé mo ti kàwé àmọ́ lọ sí yunifásitì gan mo mọ̀wé gan. ìwé kẹ. àjọ kàwé ni. Adébísí. Túnjí ìgbà ló dáktọ̀. kí ni ìtumọ̀ yẹn ta ló wà. mo rò bóyá wọn há ti ń bí báyìí ní àbí. kò wéèrè lẹ́jọ́ ṣé wọ́n rí kámẹ́rà ń bí ni. èmi jẹ́ Fẹ́mi Adébáyọ̀ ni àbí àwọn aláǹtà màṣán làjọ túndé kìlá ni kò sí lẹ́jọ́. ilé ọmọ wa náà nìyẹn. Túnjí kí ló ṣẹlẹ̀. Túnjí, I know you now. Túnjí mo mọ̀ ẹ́ mi yẹn sẹ́gun mo lè bá ẹ ní ibi tí mo bá ẹ kí ló ṣẹlẹ̀. fìyẹn lẹ̀ má pè Túnjí mọ́ rárá Túnjí báwo. bàbá láyé gbà pọ̀n ní Túnjí. bàbá lọ́wọ́ yìí orúkọ ti change o gbogbo nǹkan ti yí padà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní Túnjí jẹ́wọ́ táwa yìí agbára lọ́mọ agbára lọ́mọ mi ní gbòòrò ẹ má pè mí ní Túnjí mọ́ ẹ má pè wá ní Túnjí mọ́ o ẹ ń gbọ́ agbára ni ò bá fún o ẹsikọ́tì ó tó bẹ́ẹ̀. Túnjí mo ṣàkóso kọjá mo rí pé ìwọ náà ni mo ṣàn dá ṣé ìwọ ni àbí ìwọ kọ́ mi tẹ lọ́sọ̀dọ̀ boyfriend mo kọ̀ rí mu. àwa ni eku méjì òjò máa ṣá. Hey Túnjí, I'm surprised as in I'm disappointed kí ló ń ṣe irú bí báyìí. Well, we need to see a ní láti ríra bóyá wàá bá mi palace àbí kí n fẹ́ nọ́mbà mi sí tẹ má wọ̀rẹ̀ tí n bá ń bọ̀ padà ṣáṣì máa wà bí báyìí. lórí àwọn àmì abalawa. so wàá lè fẹ́ nọ́mbà mi we need to see a ní láti ríra o ṣáṣì máa palace now. ẹ kò ṣe ewu mo ti da palace yín mọ̀ nígbà yẹn ṣẹ́yìn wà bẹ́ẹ̀ ni kò ní sẹ́wọ́n gbà yẹn tó bá ti ń bọ̀ látọ̀dọ̀ boyfriend ẹ̀ tó bá ṣe wẹ́lẹ́ burúkú pẹ̀lú ẹ̀ pàwọ́ àwọn àgúyà ẹ̀ ni àwọn tó bá ti ń bọ̀ ó lè fọ́ àwọn nọ́mbà
séwu. Bambo má check. Back to these days only we need to see nígbà tá a máa ń sọ òyìnbó lọ́wọ́ yìí àwọn òyìnbó yìí ń bọ̀. Mbàrá. Bọ̀ ẹ̀ bá ara nǹkan bọ̀ ṣẹ́ fi ṣẹ́pẹ̀ gidi ara máa ń gé gan. Bó ṣe ra jáde. Adákẹ́dájọ́ lolúwa. Bóyá yẹn ló fi jẹ́ wípé kílẹ̀ tó pòṣìkà. Orere àti bàjẹ́ tán. Ṣùgbọ́n kí gbogbo aṣebí lọ́mọ dájú wípé ó lè pẹ́ ó lè jìnnà ẹ̀san akédọ̀ọ́. Ẹ̀yẹ́ máa yé ẹ fara balẹ̀ o ṣe ń gbọ́ àfihàn yìí o bẹ́ẹ̀ni ẹ̀sìn náà máa bàrà rí pé ẹni bá lọ́ba fin òun lọ́ba ń pa òun lọ́ba ń tì mọ́nú túbú ìyá bá dẹ̀ tì í mọ́ túbú okun okun ẹlẹ́dà ẹ̀mí ò ní yọjú ara ẹ bá pa agbára sí i ṣe ń gbọ́ bẹ́ẹ̀ni ṣe jẹ́jẹ́ mbàrà ló bẹ́ẹ̀ mbàrà. ó ti ń dùn. a ló ń pè. ó ń dùn kò tí ẹ yé mi ó kọ̀ bẹ̀rẹ̀ látòrí ẹ̀fà náà ni. orí ẹ̀fà. báyìí. agbára náà ló ń sọ̀rọ̀ gangan ẹ ṣàlàyé ló kọ́ máa ń ṣàn Adébáyọ̀ Sàlámì alóúnjẹ rẹ̀ Adébáyọ̀ ẹ máa bọ̀bọ̀ tó máa ń ṣe fíìmù yẹn. Jẹ̀lílì àbí àbólórí burúkú ni ẹni. Jẹ̀lílì báwo bàbá Jẹ̀lílì. Bàbá ẹ̀ ni tó máa ń ṣe tíátà. Bàbá Fẹ́mi Adébáyọ̀ bàbá yẹn gangan. Bàbá yìí lámì gan ìbí ló ti ní nọ́mbà mi. Ọmọ ọdẹ sọ pé mi ní life Adébáyọ̀ Sàlámì ló pè mí sórí àgbo yẹn tó bímọ alálùbáyé ká Fẹ́mi Adébáyọ̀. Òun náà ni. Ọmọ ọkọ̀ ò ní ṣubú láyé ẹ̀. Bàbá ó ṣubú tì kí ló ṣẹlẹ̀ gangan ìbí ló ti ní àgbo mi. Wọ́n gbalẹ̀ lọ́wọ́ ẹ̀ éka mélòó kò ní dáa fún yàrá yẹn nìyẹn òṣàdì jẹ́ kọ́ bọ̀ pé ọkọ léèyàn lẹ́yìn àwọn eruku tó fẹ́ kú fún ẹ wọ́n ti ń ba síbẹ̀. bẹ́ẹ̀ni. Yínká Quadri tó jẹ́ ọ̀yà gbogbo àwọn onítíátà gbogbo àwọn èèyàn wọn bá ṣe àtúgbò àwọn onítíátà ṣe Yínká Quadri àwọn alábàá gbalẹ̀ tó kọ́lé sí àlọ́pàjà Ògógó ilé tó kọ́ sí Ìlọrin ilé alájà mẹ́wàá ọlọ́bàá gbalẹ̀ yẹn ó lè ṣe wá dáadáa kí ló ń ṣẹlẹ̀ Ọdúnládé tó ṣe tíátà ọmọ gíga yẹn Ẹ̀gbá ìgbà tó fẹ́ kọ́lé sẹ́gbà àwọn tá a bá gbalẹ̀ ẹ̀ rì àdúró tì ní pé ó yà ẹjọ́ ẹ̀ gangan ọmọ fojú kọ ọmọ tó ń ṣeré tó ṣe kọ́mẹ́dì yẹn Mr. Lati ó dúró báyìí ọmọ tó parí báyìí yẹn. bàbá yìí tó tiẹ̀ kọlà tó kọlà. yàrá yà igwe lórúkọ ẹ̀. ẹdú bàbá sọ̀rọ̀ lọ́wọ́. Bàbá yẹn wọ́n ló ṣẹlẹ̀ ẹ má bínú ṣé ẹ rí ẹ kò sọ fún wọn ẹ má jẹ́ kó mọ̀ rárá ẹ léèyàn lẹ́yìn tó fẹ́ kú fún yín. Alábí Pasuma bó ṣe mọ̀ yàn tó gbà tó fẹ́ kọ́lé alájà mẹ́wàá ẹ̀ bó ṣe gùn tó àwọn tá ló bá gbalẹ̀ ẹ̀ rí 25 acre mbàrá. tábà bá ṣílẹ̀ yẹn ẹ̀rúkọ àti ìbá síbẹ̀ ojú wa ti àwọn lọ́tẹ̀ ókè ẹ̀rí pé òun yẹn ń dún bí eégún mbàrá mbàrá mbàrá. Bàbá jẹ́ ń tó bẹ́ẹ̀ni. aeroplane náà máa kò ṣe é gbé. lẹ́sọ̀. ṣèbá goyin nìyẹn a máa pè é dábàá ti ń bọ̀ a máa pààyàn sí lọ́rùn ọlọ́run. ọlọ́run bẹ gbalẹ̀ lọ Adébáyọ̀ Sàlámì jẹ́ pé ẹni tó lẹ́nu ní gbogbo gbòòrò tó bímọ lágbàáká. ẹ̀yin tẹ́mi a máa débẹ̀. ẹ̀dúró alásìláwọ̀ ẹ bá pariwo. ṣẹ́ gbọ́ bàbá ní kò sáriwo. ẹ bá ń pe aago princess. pé sórí odò. mi ò mọ nọ́mbà ẹ. odò. 8 odò. ẹ̀jọ odò. 2446. èjì ẹni. 34 35. ó dà ẹ̀ta ẹ̀rin ẹ̀ta àrùn. ló bá pè ṣó ń dùn. ó ti ń lọ. ṣó ti ń dùn. ó ti ń dùn. bàbá. ó yà gbé wa. ẹ̀lú Adébísí ọmọ ọba. wá gbà yìí wà bẹ́ẹ̀
olórí Ọlámi àwọn ayé wà wájú palace kan tó ti ń bá wàá gba ìyókù ń bọ̀ ń ta àwa ṣeré báyìí ọba ayé ló ń bọ̀ ń ta sọ yẹn tèmi jẹ́ gbọ́ mi sọ fún ilẹ̀ ṣe lọ́nà bẹ̀rẹ̀ ra ọmọ o. ó yé wa ẹ̀kọ́ orí burúkú náà. àwọn ọlọ́dẹ ìyàmọ̀ ayé gangan lè jẹrẹ. ó yá. àwọn tó ta àwọn tó nà ọ́. Túnjí kí ló ṣẹlẹ̀ kí ló dé ewu ló fariwo tó dẹ̀ mú kábíyèsí máa wà ní ààfin bọ́lẹ̀ sí ń bọ̀. àwọn ayé gangan ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ yìí pé àwọn àtàwọn tèmi àwọn eruku ńláńlá ṣó ń gbọ́ bẹ́ẹ̀ olórí burúkú kan ó gbalẹ̀ lọ́wọ́ àwọn ti wà wọ́n yẹn gbá wa láago ní ẹgbẹ́ ó yà ó olórí burúkú tó gbalẹ̀ yẹn ó ti káwọn èèyàn sórí sáìtì wọn ṣiṣẹ́ lórí ẹ̀. ọmọ nísìnyí yẹ kí ṣàlàyé ló kọ́ máa ń sàn wá àyẹ ká sọ̀rọ̀ bọ́lá ṣe dá wa nìyẹn o àrọ̀mọ́ dá sí i ṣó ń gbọ́ ó dàgbà yà dé ẹ̀ lásìkò bẹ́ẹ̀rùkú bẹ́ẹ̀ ni lè parọ́ fún aṣáwọn ẹ̀ lọ ni àwọn gòkè ìjìnà sí palace gẹ́gẹ́ bó yẹ fún mi ládùúrẹ́sì ẹ̀ máa ń ká gbórí wá bí wọ́n ní wàá kí ẹ lọ́wọ́ kan jù bẹ́ẹ̀ lọ. ok kí ló wá fẹ́ kí n ṣe fún ẹ báyìí torí bó ṣe ń pariwo yẹn gan-an disturb mi àdé kábíyèsí wà láàfin. kábíyèsí wà láàfin jẹ́ ká lọ kí kábíyèsí dágbára mọ̀ lọ́wọ́ kan. alẹ́ ọba gángan ọba. ẹni lè rí kábíyèsí wo Túnjí ẹ wá máa ti máa lọ ẹ ti máa lọ. àdébíyèsí àkàn wà lè olórí oko ọba kan làwa náà olórí oko ọba kan làwa náà àwọn dàbà kan mu ní agbára ni ó mọ̀ jẹ́ ká kí kábíyèsí máa ṣe yẹn. òní lè rí kábíyèsí sẹ́ ẹ máa lọ ẹ ti sẹ́ wá máa lọ. àwa má bójú mi jẹ ó yá má bójú mi jẹ ẹ ká kí kábíyèsí kó ra agbára sójú. ok one condition bóyá wá ní káwọn eruku ẹ̀kọ́ àbí kẹ́kọ́ máa lọ àbí. ọmọ àwọn eruku lè má wọlé tán àmọ́ ṣé orí ẹ̀sìkò tí yẹ olú máa ń dí aago mi mú tó bá tẹ̀lé mi wọlé bá mo fẹ́ gbàgò. ẹ̀sìkò tí náà dà. ó ní ẹ. lẹ́yìn agbára àló kàn. skosko. ìwọ nìkan ló ná àǹfààní àti rí kábíyèsí tó bá ṣe tán kó jẹ́ ká lọ. ẹ̀sìkò tí ó dùn mí gan ìyàwó ìjà lọ tẹ̀. excuse me. lọ́wọ́ kan kò dúró kí mi tẹ̀lé wá fi tó ń gbọ́ rárá. ọ̀ndùn. a kú múra a ṣe ìṣe fún wa lágbára Olódùmarè àjọ máa péjú ṣe ni mo fẹ́ rán ẹ láwọn iṣẹ́ kan sáwọn olóyè tó kù ìwọ gẹ́gẹ́ bí obìnrin tó jẹ́ ìyálọ́jà láàrin ìlú wàá bá mi rí ìyálóde gbìyànjú kó rí ọ̀tún rí lúkòsì wàá dọ́dọ̀ balógun náà tó bá ti rí àwọn mẹ́rin yẹn tán sórí àṣepa ó ṣe pàtàkì bá mi yọjú sí kó sọ fún pé a ní pàdé nínú ààfin níwòye ọ̀la ìwọ náà gbọ́dọ̀ wà ń bẹ̀ wàá gbìyànjú kó rí gbogbo obìnrin náà jà pátápátá ṣé rọ́dún yìí ayẹyẹ tá a fẹ́ ṣe yìí mo fẹ́ kó yàtọ̀ sí gbogbo ayẹyẹ tá a ti ń ṣe lóòótọ́ à ń ṣe olórí ayé ń gbọ́ ọ̀run mọ̀ ṣùgbọ́n mo fẹ́ kí tọdún yìí jẹ́ àrà ọ̀tọ̀ àwọn lọ́balọ́ba tó kù ní gbogbo agbègbè yìí kán máa wò pé ọgbọ́n wò là ń dá sí bó ṣe ń wù mí nìyẹn. kábíyèsí kò sí wàhálà iṣẹ́ yóò ti di ṣíṣe torí èmi àtàwọn olóyè tó kù àti jọ jókòó àti sọ̀rọ̀ lórí ayẹyẹ tá a fẹ́ ṣe lọ́dún yìí pẹ̀lú àwọn ọlọ́jà tó wàá ti mọ̀ pé iṣẹ́ eléyìí ó gbúdọ̀ ládùn ó gbúdọ̀ láàrin rẹ̀ tó a ti sọ̀rọ̀ ó ti di ṣíṣe. kábíyèsí kí lè fẹ́ fún mi. ọ̀rọ̀ òde yìí. ṣé o gbọ́ nǹkan tó mẹ́rin sọ kí ló kàn nínú ọ̀rọ̀ tá à ń sọ yìí ń sìn. ọmọ ọba ni wọ́ sórí àwa olóyè àtolórí dáwadáwa la tó wà nílẹ̀ yìí. ẹ dẹ̀ ṣe pátí tí lálẹ́ ọ̀tọ̀ mi ní mi fún ẹ ní nǹkan. kábíyèsí. kábíyèsí kí ẹ wà lórí ìdúró kábíyèsí kábíyèsí. so nǹkan tí wọ́n ń ṣe yìí dẹ̀ dáṣá à ń sọ̀rọ̀ ń bí ó dẹ̀ gbéra ó receive call ó dẹ̀ jáde lọ ṣó make sense. kábíyèsí ẹ má bínú àwọn àlejò ló pè mí tí mo bọ́ síta so òun ni mo lọ mú ta. àlejò náà dà. kábíyèsí ọ̀hún ló ti jù. àlejò ẹ̀rì adébísí àlejò ẹ̀rì ọ̀gbẹ́ni kí lorúkọ ẹ. kábíyèsí o
Ọlọ́run Ọbaládé béèrè orúkọ mi lọ́wọ́ kan kábíyèsí agbára ni o. Agbára lórúkọ ẹ̀. Agbára gbogbo àgbègbè parapata kò sọ́mọ náà kábíyèsí o. Agbára lórúkọ ẹ̀. Ṣé orúkọ tí ìyá àti bàbá ẹ̀ sọ ẹ lọ́jọ́ mẹ́jọ nìyẹn ni àbó kan yálò? Kábíyèsí lóòótọ́ kí n má parọ́ ẹ̀ tó bá parọ́ máa jáde. Àbárọ̀ tí nígbà kan sẹ́yìn lọ́jọ́ tó ti pẹ́ Túnjí ló máa ń pè mí gbà yẹn. Àmọ́ nígbà tó tásìkò kan gbogbo àgbà ńlá ayé pátápátá tó bò mí ságbà rẹ̀. Ṣùgbọ́n á dà tí wọ́n wà níwájú Ọbaládé kí wọ́n máa parọ́. Ara di lọ́la ọba rí ibi agbára lọ́tún agbára lósì. Kábíyèsí bá pàgbára gbé wá. Kò ti parọ́ fún mi rí ṣèbọn ní Túnjí lórúkọ ẹ̀. Kí gbogbo àgbàlá yóò wá pè é lágbára ẹni bá rọ́ọ̀bà fídẹ̀ lọ́ba pa kábíyèsí o. Kábíyèsí ṣé ẹ mọ̀ ni Túnjí nìyẹn get to help me nígbà tí mo strong tí mo sì kí n gbà yẹn òun ló bá mi ṣe exam mi tí mo fi ní carry over ní school gbà yẹn rántí Túnjí tó wá síbi tẹ pray fún nígbà yẹn kábíyèsí. Gbọ́ ìwọ ni. Kábíyèsí o màmá rántí back in the days mo ti wá bèrè àmọ́ nígbà yẹn ọmọ agbára ọ̀dà ìfún kàwé nígbà yẹn àmọ́ lọ́wọ́ yìí mi mọ̀ wí mọ́ rárá nǹkan jàgbálẹ̀ ìka nípa ọkọ̀ ọ̀yà ọ̀fẹ́ bójú àwọn tá a mọ̀ jẹ́ bírú ẹ̀yìn sìn tábàárẹ̀ nǹkan tó yẹ bá ojú yín jẹ́ Kábíyèsí Ọbaládé ló máa ṣe omi lẹ́nu pẹ̀lú ẹ̀ àkú síbẹ̀ ni jù bẹ́ẹ̀ lọ lọ́wọ́ yìí mi mọ̀ 1+1 gan mi mọ̀ gbèsè Ọlọ́run. Ọ̀gbẹ́ni èmi ò ní lè pè ẹ́ ní agbára o torí wájú Ọbaládé ló wà ìlú tó dẹ̀ ń wò yìí bó ṣe wù kí n kéré tó èmi ló lórí gbogbo ìlú yìí so ṣé tèmi bá pè ládé Túnjí wà dáhùn. èyí jẹ́ ẹnugọ̀ ẹni pèmí lórúkọ tó bá wù yín àmọ́ lẹ́yìn ẹ̀yìn lásán ọ̀pẹ́ bá wọ́n bá tún lè bá ń pa àbí pè mí Túnjí mo ṣọ̀pẹ́ àkàtà tó bá tún pè mí lágbára náà bá tún ṣọ̀pẹ́ àkàtà Ọlọ́run. Adétúnjí kábíyèsí o. kúnlẹ̀ síbi. Ọpẹ́ o mo fẹ́ lọ kúnlẹ̀ síwájú kábíyèsí ọmọ yẹn tèmi tún gbé ìgboro tún ní ráǹkì jù yín lọ nìyẹn o tún ní ráǹkì jù yín lọ èmi àti kábíyèsí àjọ ń sọ̀rọ̀ lọ́wọ́ kábíyèsí o kábíyèsí o. tó bá wọ́n ṣe mí o dúdú yìí gbogbo ẹni sàn. ló dé sọfẹ́ bá kanra mọ́ ni ẹ ṣọ́ ara yín bàbá ṣe bí ẹrú la gbọ́ ọmọ náà kí ló dé. àárọ̀ ẹ̀. sáré jáde. Ó jáde. I don't feel like going out. You should one day you come see me. Yẹ́n sáré ojú sáwọn ọ̀rẹ́. Bọ̀. Yeah. Take care. Okay. You're good, huh? Yeah. Who's that? Who's that? Somebody! What exactly is happening? Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ gan-an? Láti ìgbà tí mo ti gbé ìyàwó mi débi báyìí, mi ò tí ì rí improvement kankan. Ẹsẹ̀ mọ̀ pípa tẹ̀gbọ́n wa sí ìgbà gbogbo ojú wọn ṣe ló ń jẹrà. Bó ní sí ojú wọn ti ń dry. Ojú ẹ̀ ń dry, ojú wo ló ń dry? Ojú tó ń jẹrà sí i ló ń dry, doctor. Eléyìí ò dry, ó ń jẹrà sí ni. Please, what are you talking about? Ẹ sà, ẹ máa fún wa ní time díẹ̀ ni láti fi jẹ́ kó wà òkè. Bó nípa tí Ọlọ́run kó máa wà òkè. Kí n fún ẹ ní time sí i, kójú ẹ lè jẹrà dáadáa sí i. Doctor, is that what you are saying? Ẹ sà, ìyọ̀pá dókítà ń gbìyànjú, Ọlọ́run ló ní ìtọ́jú. Nípa tí Ọlọ́run mọ́ mi máa wà òkè. Yes, that is what you all say. Wà á dọ̀ gbìyànjú, ìyànjú ẹ̀ gba anything bí báyìí, ẹ̀ gbìyànjú anything. Ẹ pẹ̀lẹ́ mà. Ṣùgbọ́n kí gbogbo aṣẹ́bí lọ́mọ dájú wípé ó lè pẹ́ ó lè jìnnà
ẹ̀san akédọ̀dọ̀. ìwé mímọ́ bíbélì àti kúránì wọ́n fi iye wa gedegbe wípé àgbẹ̀ ẹni Mr. Remo tí ojú ìyàwó wọn jẹ ra. rárá o wọ́n ní wọ́n kọ̀ sí kí gbogbo wọn síbi. wọ́n sì kí ló tọmọ sí ojú wọn jẹra wọn wá òkè rárá. ojú wọn jẹra. aburú ju tẹni tó ń ṣebi sí lọ. dókítà ẹ ká sọ. ẹ jẹ́ sálẹ̀ bẹ̀rẹ̀. Mr. Remo ni mo jẹ. bọ́ọ̀lù ẹ̀yin ṣe jẹ́ sùn. ọmọ wọn lèmi jẹ. ok I see. ẹ̀yin tí a bá ti lọ báyìí ẹ máa yà sí right ẹ máa rí ward 9 so kẹbẹ̀rẹ̀ wọn bẹ̀. ẹ ṣe. ṣé ní ilé ẹ̀kọ́ tí máa jáde pé èèyàn ń jẹrà tí èèyàn bá ti ẹ̀ ń jẹrà kò yẹ kó jáde lẹ́nu ẹ̀yìn náà ẹ máa kà gbúrògbúrò tẹ́ bá ti dá wà báyìí ìsọkúsọ lẹ́nu máa sọ. rárá máa fọ̀n describe bó ṣe. ẹ ṣáà arrange fáìlì Mr. Remo ìwà fún mi. ṣé kí ọmọ ojú ìyá wọn jẹra. àwọn ń dà ọ àbí. Tuji. Tuji, kí ló ṣẹlẹ̀? A ní kò tí ì rí ìbí mi. To tell you, if I must be sincere with you, kò yé èmi náà. Ó mà ní ò lè yé wa. bàbá mo fẹ́ kí ọmọ Túnjí yẹn kó gúnyán láyé báyìí kó lọ gbọbẹ̀ lọ́rùn ni. fún mi lónìí ìsọ̀túnla ọjọ́ mẹ́ta. kó padà wá wọn ti ṣètò rẹ̀ lẹ̀. bàbá tẹ bàbá mi ṣe torí bí mo ṣe fẹ́ obìnrin agbó káká Ọlọ́run. sórí mo ti wá sí bẹ́ẹ̀ lórí ìmọ̀ ṣètò. èmi náà ń bọ̀. nígbà tí mo dáwọ́ lọ́rọ̀ yìí àwọn onílẹ̀ jó yé mi wípé àkàndá ẹ̀dá lọ́mọ yìí kì í ṣàbárapá tó dáwọ́ lé pé ẹni tó bá gbìyànjú àti pa ọmọ táwọn yìí olúwa rẹ̀ yóò ṣáájú rẹ̀ gbọ̀run alákejì lọ ni. bàbá kí lẹ̀ ń sọ yìí kí lẹ̀ ń sọ yìí Túnjí ni àkàndá ẹ̀dá Túnjí tèmi tẹ́ pé èmi fúnra mi gan mo lè gún pa kí n fún lọ́rùn panu lé ṣé torí pé mo ti fẹ́ jẹ́ wá sí ibà yìí. bẹ́ẹ̀ bá dọ́rù rẹ̀ wò yóò sì lẹ̀ sàṣọ́bora fọwọ́ gún kíni pa èmi ń sọ fún ọ ọ̀pọ̀lọpọ̀ mọ́dí tí òun mọ̀ yíra ká inú òkùnkùn mọ́dí kan gbọ̀ngbọ̀n ẹ̀dí afẹ́fẹ́ rí ti ń sawórè ìlú ẹ̀dí ẹ̀ bó bá ṣe wáyé àti ẹ̀ ló ṣe rí bẹ́ẹ̀ bá gbìyànjú bó bá lóun ó pa Túnjí olúwa rẹ̀ ó ṣáájú rẹ̀ lọ ni. kọlọ́rì ṣe mẹ́dọ̀ o torí tó bá ní pé kọlọ́rì èmi wúrẹ́ wá pé ọlọ́gbọ́n tí mo fẹ́ dá sí wọ́n fi wúrẹ́ rẹ̀ jẹ ká ní tí bá sì pé kọlọ́rì mágùtàn bọ̀lọ́jọ́ wọ́n fi jẹun lásán ni ó bá gbọ́n tí mò ń sọ fún ọ ni ọ lọ fẹ̀dọ̀ lórí òrùrù ó sì mẹ́dọ̀ Túnjí ìṣẹ́ni tá a lè pa kò ṣe pa kò ṣe dùn lókun bọ́lọ́bọ́lọ́ báyìí ní yọ. bàbá torí mo mọ̀ yín ni mo ṣe wá síbí báyìí o mi fẹ́ máa láìpẹ́ àwọn nǹkan tẹ́ ẹ̀ ń ṣe fún mi yìí Túnjí lẹ́lẹ́ bàbá àbẹ́ ìmọ̀ kan tí mò ń sọ yìí ni mo ní wọ́n ti gbé gbogbo ayé lé Túnjí lọ́wọ́ ọkọ mi ò tiẹ̀ fẹ́ rí tèmi rò mọ́ àfi ti Túnjí lẹ́yìn sọ fún yín tí bá fẹ́ wọṣọ Túnjí ni tí bá fẹ́ gbowó oúnjẹ Túnjí ni tí bá fẹ́ ṣe anything nínú ilé Túnjí ni mo fẹ́ lọ tọ́lẹ̀tì gan fẹ́ sọ pé kí Túnjí máa tẹ̀lé mi lọ mo ní Túnjí ti dà nǹkan olú mo fẹ́ kẹ́ bá mi ṣe nǹkan sọ fún mi pé àkọ̀dá ni ta ni èmi kan àkọ̀dá kọ́mọ kan wá dọkọ mọ́ mi lọ́wọ́ bàbá àtọmọ wọn wá jẹ́ kí n rí mímọ́ nínú ilé èmi àtọmọ mi àlè gbégbá wo bàbá ẹ jọ torí Ọlọ́run ẹ bá mi ṣe nǹkan tí mò ń sọ yìí o ó ní mi lára o ṣe mọ̀ pé tó bá ti dùn fún mi ó máa dùn fẹ́yìn náà. ó yé mi náà pé tó bá dọ́wọ́ tiẹ̀ náà ní bọ́ sí mi lọ́wọ́ ṣùgbọ́n tí mo fẹ́ kó yí ọ ni wípé ṣe kù tá a ṣe èyí tá a ṣe fún ni pé a sì lójú bí ẹni jẹ́ ewúrẹ́ kúrò lẹ́yìn ìyá rẹ̀ yóò wá dúró sókèrè yóò mọ̀ gbénú gbẹ́wòrán ilé bàbá rẹ̀ ti ń jọ lójú yóò wá rún sí ká ìmọ̀nà bí ìgbẹ́ tó ṣe pé tó bá rí bàbá rẹ̀ yóò pè lẹ́lòmíì ni ó bá rí ìwọ gan pàápàá lára kò ní dá ọmọ gbogbo èèyàn yóò rùn sí inú ilé tẹ́jọ́ ń gbé yóò wá dúró sókèrè yóò mọ̀ wọlé bàbá rẹ̀ bí ilé ọ̀tá rẹ̀ ni. bàbá ẹ bá mi ṣe bí iṣẹ́ o ẹ má jẹ́ kí n tún dé lọ́túnla kí n tún máa gbá another story. kì í yún lẹ́fẹ̀ẹ́ àwọn tó nílẹ̀ ó parí bàbá rẹ̀ lẹ́ẹ̀kan sí kò ní dáa
ẹ wo wàhálà ti ṣẹlẹ̀ o ṣe lọkọ mi sọ pé dandan àfi tó bá mọ nǹkan tó ṣẹlẹ̀ sí Túnjí tó wò bá mọ wọn ní dẹ́yìn o tẹ bá rí lálẹ́ àná ṣe lọkọ mi fapá jánu tó fẹsẹ̀ jalè káfí tó bá mọ nǹkan tó ṣẹlẹ̀ sí Túnjí if not anybody ní gbádùn nulẹ̀ yẹn ẹ wo bàbá ẹ̀rù ń bà mí o kí ọkọ mi lọ mọ pé mi ni ẹ̀yin náà mọ tó bá ti lè lọ mọ wàhálà ń bọ̀ o. ìyáàfin Àrẹ̀mú lọ́ọ̀rì fọkàn ara rẹ̀ balẹ̀ èmi mo wí bẹ́ẹ̀ òwòtọ́ ọmọ táwọn yóò bá rìn gbèrègbèrè díwájú ọba aládé dárúkẹ̀ rẹ̀ lé lórí ṣàṣẹ ṣàdúrà fún kò ní bọ́ nínú tó wà hàn. tó bá dárúkọ rẹ̀ lé lórí tó bá dalẹ̀ lórí kí ló máa ṣẹlẹ̀. ibi ó padà tó níbi lọ ni tójú rẹ̀ bá lè ṣe bẹ́ẹ̀ tó bá ká tó bá rí bàbá tó bí lọ́mọ yóò dá bàbá rẹ̀ mọ̀ bàbá náà yóò sì dá ọmọ rẹ̀ mọ̀ ilé rẹ̀ tó ti wá dàbí ìgbẹ́ fún un yóò padà wálé. agbára Ọlọ́run ti ní jẹ́ kí ló ṣẹlẹ̀ níbo ló ti fẹ́ ti níbo ni Túnjí fẹ́ rìn dé tó máa lọ sí pálásì tá máa gbẹ́rù kẹ̀lẹ̀ lórí láéláé kò lè ṣẹlẹ̀ lágbára Ọlọ́run kò ní ṣẹlẹ̀. ayé ò ní torí ohun ẹnu wọ gbàgbé bó ti ṣẹlẹ̀ wọn ò ní rántí èèyàn kan ìbéèrè mi àná wọn ò ní rántí èmi. ìyàbò mi ò bá ayé jẹ́ òbò ọ̀run jẹ́. ọba má ṣe báyìí lórí pé kẹ́ ẹ máa gba nǹkan lọ́wọ́ Túnjí ọmọ tó jẹ́ òun ni oní nǹkan kò sí nǹkan tó wrong ń bẹ ìwọ èmi mi àti ẹ mọ̀ pé òun ló ní nǹkan náà ìwọ mọ bọ́rọ̀ yìí ṣe jẹ́ ló mọ̀ pé òun ló ní nǹkan náà. mẹ́tọ́ bá. Ìyàwó mi. Ìwé mímọ́ Bíbélì àti Kùránì wọ́n fi iye wà gedegbe wípé a gbé ẹni búburú lókè gẹ́gẹ́rẹ́ kí ṣubú rẹ̀ bá lè pọ̀ jọjọ. Tó bá jẹ̀bi ló bá mọ̀ ṣe máa ṣe lọ. Ṣùgbọ́n mo fi dá ọ lójú wípé ìgbẹ̀yìn aṣebi á burú ju tẹni tó ń ṣebi sí lọ. Nítorí ìgbà ọ̀rọ̀ kì í fọ́ àwọn ìka kì í yá. Àní ìgbà ọ̀rọ̀ kì í fọ́ àwọn ìka kì í yá. Àṣebí máa padà jẹ nínú ìgbà òro, á jẹ nínú ìgbà ìka. Ẹ̀san àké dandan. Ṣẹ́rí ìgbà mi máa ń wà tó yẹ pé àyè á wà kò ní sọ̀rọ̀. Ìgbà mi dẹ̀ wà tó yẹ pé ọ̀rọ̀ á wà kò ní sáyé. Ṣẹ́rí lémi yìí àyè wà ọ̀rọ̀ tá a máa sọ náà tún wà. Alright? Ìyẹn ni mo ṣe pè sí ìpàdé yìí. Bùnmi, do not be surprised. In fact, don't be shocked. Tí n bá sọ fún ẹ pé I am not your biological father. Oh yes. Don't wait, I will explain. Olùdókòwò àwọn nìyẹn sọ fún mi náà. Tó bá jẹ́ kó bá wọ̀ pé mi lọ kọ ẹnu lé ṣé màá máa sọ̀rọ̀ ní bọ́ọ̀sì mi lẹ́nu ni sọ̀rọ̀ kí má bínú lẹ́nu tiẹ̀ kò sí wàhálà èmi mọ̀ pé ọmọdé burúkú tó ń pè lọ́mọ ẹ tó bí mọ̀ pé mi kọ́ ló bí fún I know. kí lè lo téyìn ẹ̀ẹ́dẹ̀ rọra ẹ ṣe mọ̀ pé kí n ṣàwọn nìkan là ń gbé ní fúláàtì yìí ẹ take it easy now. Ross má bínú ariwo ìmọ̀ ń gbọ́ láti ọkùnrin mẹ́rin ṣé kò sí wàhálà ṣá. èmi ń pariwo lẹ́nu tí no tell me ṣe mọ̀ pé wọ́n ló kọ́ ọ̀zẹ̀ so báyìí pé wọ́n ló kọ́ ọ̀zẹ̀ ni pé ẹ tó wà lẹ́yìn ìkùlé ọmọ asọ́fẹ́ tó wà àdúgbò ń pariwo kò sí wàhálà. ẹ̀bọ̀n ṣe realize pé èmi tí mò ń gbé lẹ́kùlé mo bá sọ̀rọ̀ ṣá mo sanwó bẹ́ẹ̀ náà kí ni túmọ̀ ẹ pé ẹni tó ń gbé lẹ́kùlé owó kan náà là ń sọ for God's sake. èmi ni mi ò sọ wájú tèmi gbé kò sí wàhálà owó ìlàkùkù bá ń bẹ̀. ọwọ́ wàhálà bí alẹ́ bá ń bẹ̀ ọwọ́ ìjọ sí. yes. kí ni túmọ̀ ẹ. tí o bá yẹ pé wọ́n ẹni mọ̀ bá ń bẹ̀ ó dáa kí ló ṣe pẹ̀lú ìyàwó mi by 7:30 p.m. lálẹ́ níjẹta. 7:30 là ń sọ̀rọ̀ tẹ́ wá tẹ̀kẹ̀ pásínà báyìí tẹ́ẹ̀dẹ̀ tẹ́ pí. ọ̀rọ̀ owó nẹ́pà la máa ń sọ ẹ jẹ́ má gbéra yín lẹ́mìí gbóná ẹ máa ní hypertension ẹ̀kọ́ máa kú dànù ní ìfúnṣẹ́ tó kàn. ọ̀rọ̀ owó nẹ́pà lẹ́ sọ. ṣe jẹta tẹ́yìn sọ ọ̀rọ̀ iná là ń sọ láti yàwó mi
bí wọ́n ṣe ní já iná ilé tó ṣe máa rọ̀ wá lọ́rùn ní àṣọ tẹ́kọ̀ wá ń brag by take it easy now. ọ̀rọ̀ náà lẹ̀ ń sọ ṣé wọn ló sọ àbí mi ni mo ṣòwò náà ó dáa tí yóò bá ṣe pé ọ̀rọ̀ lẹ̀ ń sọ pàdé 7:30 nǹkan tó bá máa sọ̀rọ̀ mi ẹ̀ máa sọ 10 p.m. yes. àwọn ìyàwó ilé mi náà máa bá yàn sọ̀rọ̀ ní aago 12 náà máa bá yàn sọ̀rọ̀ láago 1 èèyàn bá mi sọ̀rọ̀ láago 7:30 lásán ẹ wá ń tèkì ẹ̀ pásánà. wọ́n ló fa kò sí wàhálà bọ̀ mọ́mọ́ tí màá ṣe fún ẹ tí mo dẹ̀ máa ṣe fún inú mi ló wà èsì dàkí kókó ilé ìfẹ́ àbí kí lù ẹ pa fún ara mi kò sí wàhálà ẹ máa sọ̀rọ̀ yín. látìgbà tí bàbá Bùnmi ti fi èmi àti Bùnmi sílẹ̀ Ọlọ́run ló ń bá wa gbé bùkátà wa bá ṣe ń jẹun bá ṣe ń mu Ọlọ́run náà ni bí Bùnmi ṣe wà látàrí kò tí ì jẹun kankan ìjọ Ọlọ́run làwọn mi ò dẹ̀ kí ń ṣe obìnrin tó máa tilé ọkùnrin kan bọ́ sílé ọkùnrin míì sókè ìṣojú mi. Sherry madam má dàbí pé fẹ́ take advantage ọkùnrin ti fi ń sílẹ̀ àti ẹnìjọ́ mẹ́ta mo ti notice bẹ́ẹ̀ automation leave it's not proper. Tell my mind who make him take care of mine. I mean Kema take care. Yeah, and you yourself. Kema take care me no. But ìyàwó yín kọ́. Má worry about it. She's living comfortably, so that's not an issue. All I just need from you is go ahead, okay? And I'm promising you that I'll take care of money. Be your mommy too. Tẹ́ bá lè ṣe bẹ́ẹ̀ ṣe ṣèlérí, inú mi máa dùn gan. So, Mama, you must be hungry. Okay. What would you like to eat? Amala. Amala. Okay. Shamari and Trisha. Yeah. Okay. Let's go. You're my angel, okay? Mama ẹ gbé ẹ wá fẹ́ mi pẹ̀lú ìkókó lọ́wọ́ ni and that was you. Small. Mo fẹ́ mama ẹ tọmọtọmọ ni. Mo dẹ̀ vow pé nobody tó máa mọ̀ pé èmi kọ́ ni biological father ẹ. Mo fẹ́ kó jẹ́ secret forever because I am a good keeper of secret. Mama ẹ fayọ̀ fọ́ ó fúnra rẹ̀ fúnba yọ̀ǹgà ó bà ọ̀rọ̀ náà jẹ́ ó ń bá ọmọ tó mọ̀ pé true born ni not a slave in this house ó ń bá du nǹkan tó jẹ́ tiẹ̀ fúnra rẹ̀ mo ní kí ọmọ pé anybody tó bá ní ìdí owó ọwọ́ ẹ̀ ní ká ti lọ máa gbà torí pé ó jẹ́ òun ni ó ní nǹkan. Mama ẹ sọ́dọ̀ gorogun and so many other things tó dánwò ó ti di ọ̀nà ọ̀run lẹ́ni o ẹlẹ́dẹ̀ẹ́dẹ́ ń gbọ́ ti bá ń parọ́ mọ́ ó bá ń kọjá rẹ̀ but don't worry you remain my daughter yes you remain my daughter. Oh, Shemi, like I said, you remain my daughter. Surely, ìgbà mi wà tó yẹ pé òun wò ó máa ń wúlò ju òbí lọ. Òun wò wà òbí wà. Èmi lè jẹ́ òun wò, but èmi wúlò ju ever tó jẹ́ biological father. Ká ní màmá ẹ jẹ́ kí ọ̀rọ̀ yẹn wà bí a ṣe fi sí ni. O ní mọ anything. But don't worry. Ṣáà ti gbà pé ọmọ tó jókòó yẹn Túnjí yẹn ẹ̀gbọ́n ẹ̀ ni. Okay?
then you won't have any problem. Èmi kọ́ ni mo ní ìdáríjì lọ́wọ́ Ọlọ́run ẹlẹ́dàá tó dá gbogbo wa òun ló ní right àti dáríjì yọ torí òun ló mọ bí ẹ̀ṣẹ̀ kálukú ṣe tó bá ti ṣíwèé kan ẹ̀ṣẹ̀ A tó ṣíwèé kan ẹ̀ṣẹ̀ B òun ló mọ irú ìgbéyà ẹni yẹn deserve ìdáríjì Ọlọ́run ló ní ìdáríjì right ọ̀rọ̀ Ọlọ́run nìyẹn wà ọ̀dọ̀ ọ̀nà wo la máa gbé gbà o táwọn abínú ògo tí wọn ò fi nítorí ògo pani ọ̀nà wo la ó gbé gbà o táwọn abínú ògo tọ́ ò nítorí ògo gbógun tìnìyàn láyé yìí o. Mo kíyèsí pé bùgbé ìkà láyé ibi tó ti ń torí ògo pànìyàn o ibi tó ti ń torí ògo sọ̀nìyàn dálágànná ọ̀rọ̀ ayé yìí máa tójú sú ni o àfi kó rí ènìyàn má ṣe sùn o kó jà kó bá ní borí ọ̀tá ògo kó jà kó bá ní borí ọ̀tá ìlara ayélé o. ọ̀rọ̀ ilé ayé yìí ogun màmá ni o àfi kó rí ẹni má padà lẹ́yìn ẹni ìyẹn nìkan la lè fi jàjà borí o. Ta ó fi bọ́ lọ́wọ́ ayé tójú ẹni ò ní rí màá bò. Orí mi má jẹ́ káyé pa mí dà sáìdá. Ta ni ká fọ̀rọ̀ lọ, ta ni ká sábà? Ta ni ká fi ọ̀rọ̀ abínú ẹni sùn o? Inú níbí ni ìkọ̀kan ta ìmọ̀ wàhù láyé kó má fojoojúmọ́ dọ̀bálẹ̀ o kó má fojoojúmọ́ kúnlẹ̀ ìyẹn ò ní kán má bà tiẹ̀ jẹ́ ẹni orí òfin fáyé mú nìkan máa ló bọ́ o ayé tó tó àkàmàrà o. Ibi tán ti ń gba igbá oyin lọ́wọ́ ènìyàn gbé tewúro léni lọ́wọ́